ejò kan máa ń gbé inú ilé yẹn wípé nígbà tí anybody ò gbé bẹ́ẹ̀ mọ̀ wípé ejò kan wà nínú ilé yẹn wípé táwọn èèyàn bá ti wá ń bọ̀ láti oko ejò yẹn wá lọ dúró sójú ọ̀nà nígbà tó máa di ní òru a kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohun oríṣiríṣi ni wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní kùn ní kúnkùn yẹn ó wá dàbí ẹ̀kọ́ gan tó jẹ́ wípé ó mì gbogbo ilé yẹn á wí pé kí ni eléyìí everybody sáà ti jí àtàwọn tó wà nísàlẹ̀ àtàwọn táwa lókè everybody wá ti jí the next thing kan máa gbọ́ ni pé ẹ kúrò lé wa o ẹ kúrò lé wa gbogbo wa kàn fò kúrò ní òkè yẹn ni ìgbà tó máa fi padà dé ìsàlẹ̀ àti bá táwọn tó ń sùn sálẹ̀ náà everybody wọ́n ti wà ní passage òǹkálùkù wa ń jìjà dùn níbi mọ́tò yẹn níbi ẹnu ọ̀nà gbogbo wa fẹ́ jáde lẹ́nu ọ̀nà lẹ́ẹ̀kan náà àwọn yẹn people yẹn sàn pariwo ẹ kúrò lé wa o ẹ kúrò lé wa bí gbogbo wa ṣe sájáde nìyẹn àsákúrò nù lẹ́yìn nígbà tá a wá kúrò ńbẹ̀ a wá sun títì mọ́júmọ́ ìgbà tílẹ̀ wa mọ́ a wá lọ kanlẹ̀kùn bàbá tí ó bá wa wó pé ẹni tó ní ibẹ̀ yẹn bàbá yẹn wá ní wípé àwọn ọmọ skul náà mọ́ dé síbẹ̀ yẹn pé gbogbo náà mọ́ sá kúrò níbẹ̀ ni pé òun ò mọ nǹkan tí ó ń lé wọn wọ́n wá lọ pé bàbá tí ó gba tó ní ibẹ̀ yẹn tó fi wá síbẹ̀ wọ́n wá lọ pé bàbá yẹn wá ní ká má bínú wípé ìgbà tí ibẹ̀ yẹn tó wà ní koríko lòun ro ń tòun wípé torí ejò kan máa ń gbé inú ilé yẹn wípé nígbà tí anybody ò gbé bẹ́ẹ̀ mọ̀ wípé ejò kan wà nínú ilé yẹn wípé táwọn èèyàn bá ti wá ń bọ̀ láti oko ejò yẹn wá lọ dúró sójú ọ̀nà ẹni tó wọ́ ẹ̀ bá ti tẹ̀ ó máa mì ẹni yẹn nígbà tí wọ́n sọ wípé ó máa mì ẹni yẹn wọ́n ní bàbá yẹn wá ní lòun fi wá wò wípé kí àwọn roko bẹ̀yẹn káwọn máa fi bẹ̀yẹn rẹ́ǹtì fún àwọn èèyàn làwọn fi rẹ́ǹtì fún àwọn ọmọ skul bẹ̀tì àwọn ọmọ skul yẹn náà wọ́n máa ń sá lọ bẹ̀tì bàbá ní ìgbà tó yẹ pé ebi ń pa òun owó wọn òun máa ń rí iná lòun fi wọ́n síbẹ̀ òun mọ̀ wípé wọn ò lè gbé bẹ́ẹ̀ àwa ìkà níyìn o ẹ mọ̀ ìpele tí wọn ò lè gbé ni ẹ dẹ̀ wá fi àwa síbẹ̀ tá a já àlejò bàbá ní òun sàmà náwó ok kí ló wá dé tí àwọn àjọ̀nù ń léèyàn bàbá yẹn wá sọ pé àjọ̀nù kọ̀ wípé àwọn tí wọ́n ní ilé yẹn gangan ni pé ọkọ àti ìyàwó tán ní ilé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo yẹn wọ́n wá ní kí ló dé ṣé kí ló ṣẹlẹ̀ sí wọn wọ́n wá dàn sọ wípé wọ́n ti kú wọ́n wá ní ọkọ àti ìyàwó yẹn pé abroad ni wọ́n wà wọ́n wá fún. gẹ́gẹ́ bíi pé Dr. Saheed Òṣùpá ló jẹ́ nínú àwọn onífújì tó yẹ pé ẹ fẹ́ràn jù dáadáa àwọn ìjẹ́sẹ̀ ti bá wọn pàdé. ọba gbogbo ìlú àmọ́ bá wọn pàdé láì mọ iye ìgbà. iṣẹ́ ti jọ pààyàn pọ̀. iṣẹ́ pàwápọ̀ rẹpẹtẹ láì mọ iye ìgbà ni mo bá wọn pàdé. iṣẹ́ kan gan wà tó jẹ́ yí pé wọ́n dé oko kan oyíbóyí ni oníṣẹ́ yẹn lẹ́yìn tí ọkọ wọn kú ó ní àwọn fẹ́ ya iṣẹ́ yẹn ó dà pé àwọn èèyàn náà ni wọ́n sọ wípé wọ́n dispute fún wọn yí pé láti pé kí wọ́n ya fíìmù Òṣùpá wá sí oko yẹn ìgbà tó Òṣùpá wá sóko yẹn ó wá rí àwọn èèyàn ó wá rí pé ẹlòmíì wọ́n kàn ṣe kí wọ́n tán ẹlòmíì lọ jókòó ó fọwọ́ lẹ́rán ẹlòmíì ó ṣe báyìí ẹlòmíì Alájí wá wò yí pé kí ló dé tí wọ́n wá pé Àjàlá yẹn gọ́vnà wa nígbà náà ní Àlímọ̀ṣọ́ tó ń lọ sí ìkìlọ̀ rẹ̀ o fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní ìlú òkèèrè ní ìlú òyìnbó tí wọ́n fi owó ránṣẹ́ fún àbúrò wípé kó bá wọn kọ́lé bí àbúrò ṣe kọ́lé tó padà pa ọkọ àti ìyàwó tí wọn ò rí ilé yẹn gbé nítorí kó lè bá jogún ilé tí wọ́n bá wọn kọ́ gbogbo ẹlẹ́kùnkú gbọ́ ẹ tẹ̀lé mi kálọ́kẹ́ wá lọ gbọ́ ìròyìn wọn torí ilé tí wọ́n fi sílẹ̀ tí wọn ò jẹ́ kí wọ́n gbé wọ́n bẹ̀rẹ̀ sí ní da ilé yẹn láàmú tó yẹ pé kò sí ẹ̀dá alààyè kan tí wọ́n fi sílẹ̀ kó gbé inú ilé yẹn ẹ tẹ̀lé mi ká lọ kẹ́ wá lọ gbọ́ bí wọ́n ṣe ń ṣe nínú ilé yẹn wọn ò gbà fún anybody kó gbé inú ilé náà àtọkọ àti ìyàwó. nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ìtàn tá a wí ǹjẹ́ ẹ ti bá ejò pàdé tó máa ń kọ bí àkùkọ tó máa ga ju èèyàn lọ tó máa gbéyàn mì lójijì tẹ́yìn tí bá pàdé rí ẹ máa gbọ́ nínú ìtàn tí mo fẹ́ sọ ẹ bá mi farabalẹ̀ ẹ kú kalẹ̀ ẹ kú jókòó. orúkọ tèmi ni Olúwatóyìn Ọmọwùmí ọmọ Oyètúndé aya Ògúnnáìkè
Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Mo lọ sí ilé-ìwé primary school ní Elékùrọ́ Primary School. Ìgbà tí mo kúrò ńbẹ̀, mo wá lọ sí secondary school ní Oríta Àpẹ̀rìn Secondary School. Ìgbà tí wá yẹn ó ní 6334. Mo wá kúrò níbẹ̀ ní class 3. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun gan-an. Màmá, lẹ́yìn ìgbà tẹ́ kúrò ní ilé-ìwé yẹn ní ìgbà yẹn, kí lẹ wá ṣe ní gbogbo ìgbà náà? Eré ìtàgé ó jẹ́ nǹkan tí ó wà nínú ẹ̀jẹ̀ mi láti ilẹ̀ wá. Ní agboolé wa, àwọn kan wà tí wọ́n ń ṣe tíátà ńgbà yẹn. Wọ́n ń pè wọ́n ní Ẹkúndayọ̀ Theatre Group. Àwọn yẹn ni wọ́n kọ́kọ́ máa ń wá tọrọ mi lọ́dọ̀ bàbá mi wípé àwọn fẹ́ lò mí kí n bá wọn ṣiṣẹ́ nǹkan kan everything. Bàbá mi dẹ̀ jẹ́ ẹnìkan tó láìkì àwọn tí wọ́n máa ń ṣe tíátà nígbà yẹn. Wọ́n láìkì ẹ̀ gan torí ẹ̀gbọ́n mi first born mummy wa, ìyẹn náà ó ń ṣe tíátà. Àtìgbà yẹn ni bàbá mi ṣe láìkì tíátà yẹn tó fi jẹ́ pé wọ́n máa wá pè mí dẹ̀ mo tún mọ̀ ṣe ní school kó tó wá di pé mo wá dàgbà tèmi náà wá join industry. Kò jẹ́ bí ṣe jẹ́. Ẹ ṣeun gan-an. Lẹ́yìn ìgbà tí ẹ wá bẹ̀rẹ̀ industry gangan, torí èyí tẹ́ ṣàlàyé fún wa sìn, àwọn kan tí wọ́n pè nígbà tẹ́ wà ní ilé-ìwé. Bẹ́ẹ̀. Under ta lẹ́yìn gangan ti kọ́ṣẹ́ tó fi di pé ẹ̀yin náà padà di ọ̀gá eléré orí ìtàgé? Ẹ ṣé. Ní theatre group Ẹkúndayọ̀ tí mo sọ yìí. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ ni mo kọ́kọ́ lọ join wọn nígbà tí mo ti ń gbọ́n. Bẹ́ẹ̀ni. After then tí mo wá kúrò ní Ìbàdàn tí mo wá sí Èkó. Ọ̀gá mi ń jẹ́ Adéwálé. Gbogbo èèyàn mọ̀ sí Bàbá Aláago. Ẹni tó jẹ́ ọ̀gá mi nígbà yẹn. Stage ni à ń túbọ̀ ṣe jù nígbà náà. Kó tó wá di pé mo marry. Ìgbà tí mo marry, ọkọ mi orí stage náà ni ọkọ mi ti rí mi tó like mi pé ó fẹ́ fẹ́ mi. Mo wá ń jẹ́ kó yé yí pé ó wá ní iṣẹ́ wo ni mò ń ṣe. Mo ní tíátà ni mo yàn láàyò láti ṣe. Ó wá ní kí ló dé kí ni mo rí níbẹ̀ nǹkan kan everything. Mo ní tó ṣàwù mí nìyẹn. Òun wá sọ wípé mo máa kọ́ṣẹ́ nǹkan kan wípé kí n lọ kọ́ṣẹ́ tailor. Mo ní kò sí problem. Tíátà yẹn tó bá ti di àsìkò stage wípé a ní program bóyá school kan àbí bí kan, màá sá kúrò níbi iṣẹ́, màá gba stage lọ, màá lọ ṣe fíìmù wípé ìgbà yẹn la ti ń ṣe adóde nǹkan kan káàkiri nígbà yẹn. Bóyá ẹnìkan ń ṣe ìkómọ àbí ẹnìkan ń ṣe party, a máa gba bẹ̀ lọ. A máa lọ ṣe stage fún wọn níbẹ̀. Bí mo ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Ìgbà tó tó stage kan tí èmi àti ọkọ mi jọ wà, mo wá ń jẹ́ kó yé yí pé ṣó lè fi àyè sílẹ̀ fún mi tí mo bá fẹ́ láti máa ṣe tíátà torí ibi tíátà ló ti rí mi. Ó wá jẹ́ kó yé mi nígbà yẹn pé ó máa fílẹ̀. Mo ní sọ́mọ̀ yìí pé kò ṣe pé kò sọkùnrin nínú tíátà. Nígbà tí mo bá bẹ̀rẹ̀ òwò ọmọ bíbí, kọ́mọ má di ọmọ àdúgbò, kọ́mọ di ọmọ ọlọ́mọ. Wípé kí wọ́n jẹ́ pé tọkọ bá gba tíátà lọ, tíyàwó gba tíátà lọ, àwọn wo la fẹ́ kọ́ ọmọ lẹ̀ fún. Mo tún wá ní tèmi bá lọ sí location, ọkọ mi á lè bá mi mójútó àwọn ọmọ. Ó dẹ̀ accept fún mi wípé òun gbàǹgbà yìí. Nígbà tí mo lóyún tán ọkọ mi yarí. Ó ní láyé kò sí ní tó jẹ tíátà. Mo dẹ̀ wò ó mi sọ anything. Ṣùgbọ́n nígbà tó wá tó stage kan tí mo bá rí pé mò ń lọ sí meeting wípé a fẹ́ lọ fún rehearsal. Time ìgbà yẹn tọkọ mi bá ti rí pé time ti tó tí mo ti múra. Ìgbà yẹn lọkọ mi máa gbé ẹ̀wà. A ní ẹ̀wà ló fẹ́ jẹ. Mo dẹ̀ gbọ́dọ̀ ṣe ẹ̀wà yẹn. Èmi náà wá mú kán máa wá dà sínú ẹ̀wà fún. Màá yó mi ẹ̀. Màá sá gbé ẹ̀wà yẹn kaná. Tó bá ti jiná màá gbé fún. Ìgbà tó wá tó stage kan tó time tó yẹ tó oyún ti ń ga. Ọkọ mi ṣe yarí nìyẹn yí pé òun fẹ́ rí mi ní meeting mọ́. Mi ò dẹ̀ gbọ́dọ̀ lọ rehearsal mọ́. Mo sá gbà fọ́ lọ́rùn. Gbogbo time yẹn àwọn ọ̀gá mi wọ́n máa bèèrè mi, wọ́n máa ṣe gbogbo ọkọ mi ni ò fún mi láàyè mọ́. Tó dẹ̀ yẹ pé ló fa ìfàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin artist. Tó yẹ pé tá bá ti fẹ́ ọkọ wo ní gbà wá láàyè pé
ká ṣe iṣẹ́ yẹn mọ́. Bẹ̀sì gbogbo ẹ̀ náà mo ṣáà ìgbà tó dijọ́ kan táwọn ọ̀gá mi wá ọkọ mi ṣe wọ́n lálejò. Bó ṣe wá ṣe wọ́n lálejò yẹn the next thing ó kàn gba station lọ ni ó lọ mọ́lọ́pàá. Ó ní àwọn tó ń disturb ìyàwó òun wọ́n bímọ tiwọn. Wọ́n ní ìyàwó tiwọn wọ́n lọ́mọ tiwọn lé wọn ò lè fi ṣe tíátà. Ìyàwó ti tòun ni wọ́n ranjú mọ́. Inú ṣáà bí èmi náà bí mo ṣe yarí nìyẹn pé òun kọ́ ni mo lóyún fún nìyẹn. Wípé ọ̀tọ̀ lẹni tí mo lóyún fún ló wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí. Wípé igi àkọ́sẹ́ òun kí n jọ́ nítorí ìwọ náà fara ní mi àjọsọ wa dẹ̀ ní. Láti ilẹ̀ òde ló máa gbà mí láyè kì í ṣe pé kò sí ọkùnrin nínú industry. Ó ṣàṣe bí pé ó fàyè gbà mí nìyẹn ìgbà tí mo wá bímọ tán ogun iṣẹ́ wa dìde. Ó bá lóun ò fẹ́ rí mi nínú industry tó ti fẹ́ mi mọ́. Èmi ò dẹ̀ bá jà. Ṣùgbọ́n tí mo bá ti wá lọ sí oko tí mo bá lọ mo lè jí ní ìdájí kí n sọ fún yín pé mo fẹ́ lọ ra ọjà mi ní Ìdó torí mò ń ta rice, ẹ̀wà àti àwọn hot drinks. Mo wá lè rí pé mo lè mú owó kí n sọ wípé mo fẹ́ lọ ra sìgá ní Mushin. Bóyá ọ̀nà Sango ni location wà, màá ní mo fẹ́ lọ ra sìgá Mushin. Kí n tó rí pé mo dé láti ibẹ̀ mo mọ̀ pé ó ti máa bọ́ sí time. Tó jẹ́ pé òun náà ti máa dé láti church torí òṣìṣẹ́ Olúwa ni, olùṣọ́-àgùntàn ni. Ó ṣe di pé èmi pẹ̀lú ẹ̀ aṣáájọ live ni ẹ̀. Bẹ́ẹ̀ tí mo bá wá dé oko ńgbà yẹn màá mọ̀ bẹ̀ wọ́n wípé kán jọ wípé one thing òun ni kí wọ́n fún mi wípé mo gbọ́dọ̀ padà sílé ọkọ mi ò gbọ́dọ̀ mọ̀. Ó ṣe di pé mo ṣá bẹ̀rẹ̀ sí ní gbé pẹ̀lú ẹ̀ nìyẹn. Nígbà tó wá di ọjọ́ kan ọ̀rẹ́ kan wá wà tó jẹ́ pé ó mọ èmi pẹ̀lú ẹ̀. Ọ̀rẹ́ yẹn ó ló wá padà wá ń sọ fún un wípé Jónà gẹ́ẹ̀ tó ń fẹ́ gbà kan yẹn tí ó ń ṣe tíátà yẹn ń kọ̀. Ó ló wà ó wá ní wípé òun rí fíìmù òun rí gẹ́ẹ̀ yẹn nínú tẹ́lì wípé inú òun dùn gan wípé ó ti lọ òun á fi hàn ìyàwó òun wípé kí ìyàwó òun wò ó wípé ẹni yìí wípé ọ̀rẹ́ òun ló ń fẹ́ ń gbà kan fẹ́ tí òun mọ̀ wípé ó ń fẹ́ mọ́ wípé ṣé ìyàwó òun tòun náà máa ṣe tíátà. Ìyàwó ìwà òun ò láìkí tíátà o. Àwọn ní tíátà tó jẹ́ wípé aṣẹ́wó wọn ti pọ̀ jù, ìranu wọn ti pọ̀ jù, wọn ò gbélé ọkọ, kò sí èyí tó ní ibùjókòó nínú wọn. Ó lóun wá sọ wípé òun sì máa fẹ́ oní tíátà torí tó rí ìyàwó òun tí wọ́n bá ti ń rí nínú fíìmù wípé tóun àti ẹ̀ bá ń kọjá lọ wọ́n máa sọ wípé ọkọ ẹni tá a rí nínú fíìmù yẹn ọkọ ẹ̀ nìyẹn kíní kan wípé òun náà máa di ọkọ star inú òun máa dùn. Wọ́n á ní ṣé tíátà yẹn kí ni nítorí ń bẹ̀ tó yẹ wá ní tí ìyàwó òun bá ti di star òun náà ti di ọkọ star nìyẹn. Ọkọ mi wá rò títí tí ìgbà tó wá délé ló wá bi mí léèrè pé ṣé mo máa padà síbi tíátà yẹn torí èmi ò sọ fún yín pé mo máa lọ sí location. Ó ní ṣé mo máa padà síbi tíátà yẹn mo ní padà. Bọ́dọ̀ mi ò ṣe tíátà mọ́ ìgbà tó ti sọ pé ò fẹ́ èmi náà ò láìkí ẹ̀ mọ́ nìyẹn mo ti fílẹ̀. Ó wá ní ó máa ṣe o. Ó ní mi ò ṣe o. Bó ṣe wá rán àwọn èèyàn sí mi nìyẹn wípé kí n jọ́ kí n padà síbẹ̀. Níjọ́ kan a wá fẹ́ ṣe rúrú ẹbọ pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ mi àwọn gúrúùpù mi mo fẹ́ fi ṣe freedom fún wọn. Big Abbas kọ́ ló ń bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn kán túbọ̀ bá wa pẹ́pẹ́pẹ́ láyé kí wọ́n má fi ọjọ́ ọlọ́jọ́ lọ. Bàbá yẹn ni wọ́n wá gẹ́gẹ́ bí director wa nígbà yẹn. Bí bàbá yẹn ṣe wá yẹn tó aṣá wà ní location torí ìgbà tí mo ti rí ọwọ́ tọkọ mi ń yọ ìgbà míì tó bá yẹ pé bóyá mo níṣẹ́ màá sọ fún yín pé bóyá mo fẹ́ lọ sóòrù àbí mo fẹ́ lọ orí òkè kan nǹkan kan mo máa lo bí ijọ́ méjì ńbẹ̀ bí mo ṣàṣe mọ́ parọ́ fún nìyẹn. Ìgbà tá a fẹ́ ṣe iṣẹ́ ti tọ̀dọ̀ wa iṣẹ́ group wa gangan tí mo jẹ́ olórí wọn. Mo wá gbé lọ sí ilé àwọn àǹtí mi wípé kọ́kọ́ mi mọ́ bá a mọ̀ ibẹ̀ yẹn dẹ̀ jìnnà díẹ̀ sí àdúgbò wa wípé kọ́kọ́ mi mọ́ bá a mọ̀ yìí pé à ń ṣiṣẹ́. Mi ò mọ bí ó ṣe gbọ́ information yẹn kọ́kọ́ mi ṣe wá sí ibi tá a ti ń ṣiṣẹ́ yẹn nìyẹn. Ìgbà yẹn kẹ̀dẹ̀ nìyí tó bá jẹ́ wípé ẹsẹ̀ mi lọ́wọ́ ẹ̀ bá bà ẹsẹ̀ yẹn ló fi máa wọ́ mi délé kò sẹ́ni tó lè gbà mí lọ́wọ́ ẹ̀. Tó bá jẹ́ wípé irun orí mi lọ́wọ́ ẹ̀ bá kàn irun yẹn ló máa fi wọ́ mi délé.
mi tí ì rí bàbá ńlá ẹni tó lè gbà mí lọ́wọ́ ẹ̀ pẹ̀lú mo sáà pẹ̀lú gbogbo ẹ̀ gbogbo ara mi máa bàjẹ́ ńgbà yẹn fẹ́ gbó torí lúlù ó sì pẹ̀lú ẹ̀ náà mi ò fi iṣẹ́ yẹn lẹ̀ mo sáà ń ṣe tíátà yìí náà ni. Nígbà tó wá yá ó wá dijọ́ kan mo wá bẹ̀ wípé kó jọ wípé kó mọ́ nà mí mọ́ nǹkan kan everything ó ní either kí n fọwọ́ mú òun àbí kí n fòun sílẹ̀ kí n fọwọ́ mú tíátà. Wọ́n á nígbà tó yẹ pé bẹ́ẹ̀ ló ti rí ni tó bá lè jẹ́ wípé ìyẹn náà ló máa pè mo fọwọ́ mú tíátà kó mọ́ ọ lọ. Ló bá ní olórí burúkú lọ̀tá mi kí lè bá má ṣòṣì kí lè bá má ṣe lánàá òun ò ní fi mí lẹ̀ mi ò dẹ̀ ní ṣe tíátà yẹn mọ́. Nígbà tọ́rẹ́ yẹn wá pàdé ẹ̀ tọ́rẹ́ yẹn wá ṣàlàyé fún yín pé òun láìkí tíátà pàápàá jùlọ ẹni tó bá ń ṣe tíátà òun máa fẹ́. Ó ṣe wá padà wálé ó wá bẹ̀ mí kí n padà ó lé èmi ò ṣe tíátà mọ́ torí mi ò jẹ́ kó mọ̀ yìí pé mo sì ń yọ́ ọ lọ ó ní mi ò ṣe tíátà mọ́ níṣẹ́ ó sá bẹ̀ mí títí mo wá àṣà àgbà tí mo ṣe wá ní òkè kò sí fọ́blẹ́mù nìyẹn. Ìgbà tí mo wá ní kò sí fọ́blẹ́mù yẹn tí mo bá ti wá ń lọ sóko ọkọ mi máa fún mi lówó mọ́tò á fún mi lówó oúnjẹ ó wá di ọdún kan mo wá lọ sóko kan bí gàbàsì wà ń bẹ̀ torí ọkọ mi náà nígbà tó ti gbà yẹn ó mọ wá mi wá bí ìpolúṣọ àgùntàn ni tó bá ti di Sunday tó bá wà lé pé ó ṣe service tó bá di Monday ẹni oko tí mo bá wà á wá bá mi ń bẹ̀ á ṣe fàájì fáwọn èèyàn ṣe gbogbo everything ní oko yẹn ó ṣe wá dijọ́ kan nìyẹn ó wá bá bàbá bí gàbàsì ó wá bá wọn pàdé wọn ní bàbá yìí rè mo ní ṣe ẹ mọ̀ ó ní bàbá kan báyìí níjọ́ kan báyìí tí ẹ ṣiṣẹ́ lé Ìgàndò tí òun wá mú ẹ tí wọ́n bẹ̀ mí títí tí mi ò gbà mo ní ó wá ní kí ni wọ́n mu mo ní best cream ni wọ́n mu ó bá ní kí n lọ mú fún wọn èmi dẹ̀ mọ́ ta àwọn fẹnujá nǹkan kan yẹn ní oko wípé kí n lè fi rí owó ẹ̀pù ara mi mo bá mú sachet mo bá mú lọ fún ló bá dáhùn ló bá sọ yìí pé kí n mọ̀ fún wọn sachet tèmi ò lónígò mo lónígò wà ó ní kí n bá mo ní gò ẹyọ kan ló bá ní mélòó ni mo ní lórí gbà mo ní 3 ó ní kí n kó 3 lọ fún bíìgì mo sáà kó 3 mo kó lọ fún wọn àwọn bá ní ta ló ní kí n kó best cream fún mo ní máà tó wà ní ọ̀kan yìí ó ní ló ní kí n kó fún yín àwọn bá ní òkè ìgbà táwọn wá ṣe tán lórí set wọ́n bá dẹ̀ lọ bá yí pé ọ̀nkú ẹ ṣé o adúpẹ́ o ẹ jọ ojú yín ó wà fún mi lẹ̀ ṣe onítíátà nìyí ni ó lóun èso onítíátà o ìyàwó tòun ló onítíátà pé ìyàwó òun ni òun máa tẹ̀lé wá sí oko bàbá bá ní ọ̀ṣẹ́ náà bá ní táwa ní ìyàwó yín ló bá ní ẹlẹ́ni wọ́n bá ní ẹlẹ́ni wá ń bí ó dẹ̀ sọ fún mi pé ọkọ ẹ ní oníkókó kìíní wá fún mi mo ní mo lọ àwọn ni wọ́n bá ní torí pé máa eléyìí ó dáa ju olórí burúkú agbèrò tó fẹ́ gbà kan tó fẹ́ lọ ló bá ní dádì ẹ má ṣe pé èmi nì Vicky bá ní ọlọ́run ní jẹ́ kó jẹ́ yìí ẹni tá à ń sọ yìí agbèrò ní olórí burúkú ayé ọ̀rọ̀ ni wéré ní tó bá ti kí ìyàwó ẹ̀ mọ́lẹ̀ báyìí kò sí bàbá lẹ́ni tó lè bẹ́ ó máa lùlùkulù ni àbí mo parọ́ mọ́ ni ẹlẹ́ni ó ní ẹ̀ parọ́ sà èmi kàn rẹ́rìn ni ló bá ní alẹ́ mi ni ẹ má ṣe pé bọ̀dá di ìyẹn bá ní bàbá bá ní ń gbẹ́ ẹlẹ́ni ọkùnrin tó mọ́ ọ́nà ń gbà yẹn níbo ló wà amúlòun náà nìyí mi ìlọ́kọ méjì ó ní ó lọ́kọ méjì òun náà nìyí ó ní ó wá bíbí léèrè pé babaláwo wo ló bá mi ṣe àbí àfa wo ló bá mi ṣe tọkọ mi fi ń tẹ̀lé mi wá sí oko sí mo ní ọlọ́run wọnú ẹ̀ nìyí pé èmi ò lọ́lé babaláwo mi dẹ̀ lọ́lé aláàfà wípé mi ò dẹ̀ lọ ṣọ́ọ̀ṣì bẹ̀ ọlọ́run náà ló padà wọ inú ẹ̀ ló bá ní òun ni ṣé wá rí bàbá yẹn wá sọ kíní kan yìí pé ó dá wọn wá pé àwọn obìnrin tó wà ní environment wa ń jọ yẹn wọ́n wá sọ fún ẹ yìí pé àwọn fẹ́ fi ti ẹlẹ́ni fi ṣe lẹ́sìn fún gbogbo yín pé ó dáa kéèyàn ní sùúrù wípé ẹni tó bá ní sùúrù ó ló mọ jogún gbogbo láyé wípé ìtàn àwọn pípù yìí kó tó wá di pé ọkọ ẹ̀ wá ń tẹ̀lé kiri tẹ́ bá mọ ohun tó ti fi ojú ọmọbìnrin rí ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ó ní àforítì wípé ó dáa kéèyàn mọ ní àforítì inú ọkọ mi náà wá dùn ó wá pe bàbá ń gbà yín wípé èló ló máa tó tóun bá fẹ́ yaṣẹ́ fún ìyàwó òun mo wá ń dúpẹ́ fọlọ́ yìí pé ọkọ mi lè lanu yìí pé kò dẹ̀ bá mi sọ nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ oko yẹn ló ti ń sọ fún bàbá yìí pé èló ló máa tó tóun bá fẹ́ ṣe fíìmù fún ìyàwó òun bàbá wa ní àwọn jọ máa jókòó àwọn jọ máa sọ ṣe bìlíìfì pé ìgbà tí ó wá yẹ kí wá máa gbádùn máa yẹn sí
iṣẹ́ tó lóun fẹ́ ṣe fún mi náà kò wá padà ṣe tó fi di pé ó wá kú. Ojú bí oṣù kan yẹn lọ tá à ń prepare àti ṣiṣẹ́, a wà ní location kù ọ̀la tó fẹ́ wá bá mi tí a ti sanwó kámẹ́rà. Di bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀, mi ò padà gba owó kámẹ́rà yẹn ní ọwọ́ man yẹn. Ìyẹn cameraman tí ọkọ mi sanwó yẹn fún, mi ò padà gbà ní ọwọ́ ẹ̀. Location yẹn ni wọ́n ti pè mí pé ọkọ mi kú. Bí mi ò ṣe ṣiṣẹ́ yẹn mọ́ láti ìgbà yẹn nìyẹn. Ṣùgbọ́n ṣé rí ìdojúkọ pọ̀ nínú iṣẹ́ wa yìí gan. But tí tá bá ní àforítì, a máa padà jèrè ẹ̀ lọ́jọ́ iwájú. Ìdojúkọ pọ̀ rẹpẹtẹ o. Lẹ́yìn tí tọkọ mi nínú industry, a ń lo àwọn abúlé kan nígbà kan. A lè lo oṣù kan, a lè lo oṣù mẹ́ta, a lè lo oṣù mẹ́fà ní oko yẹn nígbà náà. Bẹ́ẹ̀ gbogbo bá ṣe ń ṣe yẹn, àwọn kan wà tán jẹ́ bí àwọn ọ̀gá tán jẹ́ bí bàbá fún wa tó yẹ wí pé wọ́n ṣáà máa yarí pé dandan àwọn fẹ́ fẹ́ mi. Bẹ́ẹ̀ ṣe mí wò yí pé ìgbà tí mo ti wà nílé ọkọ wí pé mi ò lè yan àlè pẹ̀lú ọkọ mi torí pé kí ni man yìí tó ti fi àyè sílẹ̀ fún mi pé kí n máa ṣe iṣẹ́ yìí. Kò wá dáa kí wá jẹ́ wí pé mo wá dé ìta tán. Màá dágbére fún yín pé mo fẹ́ lọ ṣiṣẹ́, ọ̀tọ̀ ní nǹkan tí mo máa ṣe. Ṣé rí ìbẹ̀rù Ọlọ́run yẹn wà ní ọkàn mi ní gbogbo ìgbà yẹn. Bẹ́ẹ̀ ṣe àwọn ọ̀gá yìí wọ́n ṣàwo mọ́ mi wí pé dandan àwọn fẹ́ fẹ́ mi níṣẹ́, àwọn fẹ́ ṣe kinní kan ṣẹ́. Débi pé ìkan nínú àwọn tó jẹ́ bàbá fún wa tí mo wá parọ́ fún yín pé ẹnìkan wà tó jẹ́ sẹ́bìlì, mo ṣàfihàn parọ́ wí pé òun ni mò ń fẹ́ nínú industry. Wọ́n ní láti dá èmi àti ẹkùn lẹ̀ ní assembly tán ní a bá kúrò ní location fáwọn. Ṣé wá rí ìgbà yẹn a ṣàbẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀, a tún bẹ àwọn àgbààgbà kan fún wọn wí pé kán jọ̀ kán fi mí sílẹ̀, wọ́n padà fi mí sílẹ̀. Bẹ́ẹ̀ tí wọ́n bá wá fi mí sílẹ̀ yẹn, crowd ló kéré, wọn ò ní jẹ́ kí n ṣe ní location. Kò sí kí n lo odidi ọdún kan lóko. Wọ́n á máa sọ fún wọn ní wí pé ẹlẹ́ni ò gbọdọ̀ ṣiṣẹ́ o. Àwọn ìyẹn wọn wá nílé lanu fún mi wí pé àwọn ọ̀gá kan ti wá bá mi wí pé wọ́n ti wá bá wọn wí pé kí wọ́n ní kí n má ṣiṣẹ́ o. Àwọn kan sọ fún mi pé ẹlẹ́ni ẹ má bínú, àwọn ò fẹ́ waste yín, ẹ̀yin ẹ kúrò ní ibi èyí tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ yìí. Ó ní special role tá a fẹ́ fún yín, ẹ sì dúró ná. Tí mo bá ní aṣọ ìṣe kí n kó lẹ̀, wọ́n á ní kí n má kó lẹ̀ kí n kó dání. Màá wá mọ́ di aṣọ mọ́ gbáyà kiri títí tẹ́ fi máa parí iṣẹ́. Nígbà tí mo bá kàn gbọ́ yí pé a dúpẹ́ fún àṣeyọrí iṣẹ́ yìí, mo bá lọ bá wọn yí pé ṣé bẹ́ẹ̀ sọ yí pé kí n káṣọ dání pé mo máa ṣiṣẹ́ ni. Àwọn èèyàn yí pé kí n má bínú wí pé kò lè yé mi, tó bá yé ọ máa yé mi. Màá wá bú ẹkún. Láti ìgbà tí mo ti kúrò nílé kí n má tiẹ̀ lè ṣe crowd lásán. Tí mi bá tún dé wọn á tún ṣe bẹ́ẹ̀ fún mi o. Kì í ṣe wí pé lórí ẹyọ kan o. Ìgbà tó yá iṣẹ́ yìí sú mi. Wọ́n wò yí pé kí n kúkú jókòó lé mi kí n má ṣe tíátà mọ́. Ó wá di ọjọ́ kan. Ẹnìkan nínú àwọn èèyàn wa kan wà. Director ni k'Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́. Fọlá òróǹro. Bọ̀dá yẹn gbogbo ọmọ tó bá fi sílẹ̀ láyé wọn ò ní pàdé àgbákò pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run. Ọdún náà ní Ìtẹ́gbẹ́ wọ́n ṣe ẹyin olúfà. Bí bọ̀dá yìí ṣe ní kí n wá ṣiṣẹ́ nìyẹn níbi mo jókòó sí. Nígbà tí kò sẹ́nibọ́dì tó kúkú pè mí ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí mo kàn máa lọ sí location yẹn náà sà. Bí bọ̀dá yẹn ṣe yí pé Tóyìn mọ̀ bọ̀ wá ṣe iṣẹ́ lọ́dọ̀ àwọn. Iṣẹ́ dẹ̀ mọ́ pọ̀ lóko gan nígbà náà. Ibi tí inú mi wá dùn yí pé mo ti jàjàre èèyàn pè mí wí pé kí n wá ṣiṣẹ́ lọ́dọ̀ òun. Bí mo ṣe lọ gbaṣọ nìyẹn wí pé mo bá ṣiṣẹ́. A ti ṣe wide. Wọ́n fẹ́ mú CU ni. Bí kan nínú àwọn àgbà wa kan náà tún ṣe dé nìyẹn ló bá ní Ṣọlá jẹ́ kí n rí ẹ. Mo ní wọ́n tún tẹ̀lé mi débí. Wọ́n tún sìn mí débí. Ìgbà tí bọ̀dá yẹn máa lọ bá wọn, mo kàn gbọ́ tí bọ̀dá yẹn sọ pé láyé iṣẹ́ tí yín ni Tóyìn ò ní ṣe, iṣẹ́ ti tèmi. Ẹbí òbí bàbá ńlá ẹnìkan dà torí pé kí ni mi ò gbowó kámẹ́rà lọ́wọ́ anybody, mi ò ṣe kinní kan. Ló bá ní àwọn àgbà máa pè é jókòó. Ló bá yí pé tí wọ́n bá pè é jókòó tí wọ́n máa dá nǹkan lẹ̀ ni. Fáwọn ni wọ́n fún lówó tó ń fi wá sóko ni. Wípé báwo lẹ tẹ́ bá pe èèyàn wípé ẹ̀fẹ̀ẹ̀fẹ̀ tó bá tẹ́ lọ́rùn á gbà fún yín. Tí ó bá dẹ̀ tẹ́ lọ́rùn á bá tiẹ̀ lọ. Ẹ̀yin náà máa rẹ́ lómi tó máa gbà fún yín. Kí ló wá dé tó wáyé pé màmá á ní ẹni tí ò bá gbà fún yẹn màmá ní lára. Bọ̀dá yẹn ló ṣáà gbà mí nínú ogun yẹn lọ́dún náà. Tí yẹn sọ wípé
dandan òun ò ní yọ mí kúrò lórí sẹ́ẹ̀tì òun. Bọ̀dá yẹn gbogbo iṣẹ́ tó bá wá ń ṣe ó máa wá pè mí tí mo bá wà nílé báyìí á pè mí pé kí n wá bá òun ní oko kan. Pé bí mo ṣe wá mú bọ̀dá yẹn ní gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi nìyẹn. Kó tó di pé bọ̀dá yẹn kú. Bọ̀dá yẹn ló yọ mí kúrò nínú ìdánwò wọn. Torí nígbà tí wọ́n yarí pé sẹ̀, ìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ òfin tí wọ́n máa ń ṣe ni pé ẹni tí wọ́n bá ti kọnu sí tí ò bá ti gbà. Ìjìyà tí wọ́n máa ń fún nìyẹn wá ní tó bá dóko kò gbọdọ̀ ṣiṣẹ́. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ara ìdojúkọ torí wọ́n ṣe ìkọ́ fún mi tó yẹ pé mo ké títí báyìí. Mo dẹ̀ sick ní oko yẹn. Mo wá lọ ti ra mi mọ́ inú yàrá tá a gbà. Ìgbà yẹn ni ìyá ilé ọ̀kan wà láyé. Bí màmá yẹn ṣe sọ wípé kí wọ́n lọ pè mí wá nìyẹn. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá mi kiri wọn ò rí mi. Àwọn tó wá dìjọ gbalé papọ̀. Ìyẹn kan ní kó wá nú ilé kó wá mú nǹkan ní bó ṣe bá mi ibi tí mo ká sí tí mò ń ké nìyẹn. Ló bá ní àìwọ́ tí wọ́n ti ń wá yí pé kó wá ṣiṣẹ́. Wípé bọ̀dọ̀ mo ní ta ló ní wá ṣiṣẹ́ ló bá ní ìyá ilé ọ̀kan. Kọ́lọ́run bá mi fọ̀run káwọn náà. Bí mo tún ṣe ṣiṣẹ́ lọ́dọ̀ màmá yẹn nìyẹn tí mi ò lè gbàgbé láìfu ìgbé ayé tí àwọn màmá yẹn oore tí wọ́n ṣe fún mi àti òróǹro Ṣọlá òróǹro. Mi ò lè gbàgbé nínú ayé mi nínú history mi láyé mi. Kọ́lọ́run bá mi fi ọ̀run kẹ́ wọn. Gbogbo àṣìṣe wọn kọ́lọ́run bá mi parẹ́. Dáadáa wọn kó má ṣe bàjẹ́. Ẹ ṣé gan, àdúpẹ́. Ẹ ṣeun gan màmá. Ìbéèrè mi sí yín ni pé láàárín gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí yín ní ìgbà náà, pé ẹni tó gbà yín lẹ̀ ó fi di pé wọ́n dolóògbé. Ṣé lẹ́yìn ìgbà tí wọ́n gbà yín lẹ̀ tán ni wọ́n dolóògbé ni? Àbí ó pẹ́ síra wọn ní gbogbo ìgbà náà? Ó pẹ́ gan-an. Ó pẹ́. Kò ń ṣe pé bóyá torí pé wọ́n jà fún yín ló fi di pé àwọn àgbààgbà yìí wọ́n dá sẹ̀ríà fún yín. Ó sì gbogbo ìgbà tá a sì ń sọ ìyẹn nǹkan bíi 91, 92 nǹkan kan sí 2000 something ó ní gbogbo ìgbà yẹn. Àwọn ṣẹ̀ kú kò tí ì ju bí ọdún 3 lọ ń sìn. Tí wọ́n ṣaláìsí. Tí wọ́n ṣaláìsí. Fọ́dún 4 tí wọ́n ṣaláìsí. Ẹ ṣeun gan. Àwọn àgbààgbà tí ẹ wá ń dárúkọ ẹ̀ tí wọ́n kẹnu sí, ǹjẹ́ ṣé wọ́n ṣì wà láyé títí di wákàtí ọ̀wọ̀ ni? Àwọn tó wà láyé nínú wọn. Àwọn tó dẹ̀ ti kú nínú wọn. Ṣé wọ́n pọ̀ tó yẹn ni? Ṣé mọ̀ pé ní industry kò sí bóbìnrin kan bá ṣe kódà gan ó mọ̀ sọ bó bá fi ìdíwọ́ dé inú industry wọ́n mọ̀ sọ yí pé ìdí ẹ̀ ló wọ́ o ní táwọn nídìí lára ẹ̀ kò wọ́. Ẹni tó bá wù wọ́n ẹni tó bá wá wù láti dá wọn lò á dá wọn lò. Ẹni tí ò bá dẹ̀ wù torí àwọn náà mọ̀ sọ yí pé iṣẹ́ wa ẹ̀ wọ́n á sọ yí pé ó pín sí 3. Ẹlòmíì ó bá ire wá. Ẹlòmíì ó bá ọkọ̀ wá. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ó wá wòran. Ẹlòmíì dẹ̀ mọ nǹkan tó wá ṣe. Torí nínú àwọn nǹkan tí a wá ṣe tí a lé tí mò ń lé yí pé iṣẹ́ tó wà níwájú mi tẹ́mi lé ní pé alẹ́ mi náà fẹ́ jẹ́ èèyàn nínú iṣẹ́. Ohun tó tẹ́mi lé dé inú industry nìyẹn. Ìgbà yẹn kẹ̀dẹ̀ nìyí tí ìwọ gan fúnra rẹ̀ tó bá jẹ́ ọkùnrin ni ẹ́ tó bá mú girlfriend ẹ láti ìta tó bá mú wá táwọn bàbá ìbá sọ yí pé ọmọ yìí ó máa sùn pẹ̀lú àwọn ìwọ tó jẹ́ ọkọ ò ní àṣẹ kankan tó máa ṣe lórí obìnrin. Ṣé wọ́n ń lògùn láti fi sọ ni? Àbí torí agbára tí wọ́n ní? Wọn ò lo oògùn. Àṣẹ tí wọ́n ní gbà yẹn pẹ̀lú agbára torí ẹni tó bá misbehave gangba náà kó jẹ́ ọkùnrin wọ́n á máa sọ yí pé ẹni àfẹlẹ́bù ọ̀kadà kó máa bá a lọ ni wọ́n máa lé kúrò lóko ni kò sí bó ṣe lè lágbára tó kò sí bó ṣe lè tóbi tó wọ́n á lé ẹ kúrò lóko nígbà náà ni. Èsè ayé ìsìn tó yẹ pé oníkálùkù gbogbo ẹ̀ tí wàá lu jára wọn tó jẹ́ pé oníkálùkù ń ṣe tó bá wù ú sìn. Ẹ̀sìn ìgbà yẹn àwọn aláṣẹ wà o. Àwọn aláṣẹ wà ń gbà yẹn nínú industry yìí o. Tó yẹ pé n ò bí ẹ̀dá kó bẹ́bẹ̀ kú bẹ̀ àbí kó sọ pé o jẹ́ bákan wọ́n á lé ẹ kúrò ni. Ẹ ṣeun lọ. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé yìí, ǹjẹ́ lè bá mi sọjọ́ tínú yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ sí lọ́jọ́ náà? Ìjọ́ tí inú mi dùn jù ó ní ìjọ́ tí ọkọ mi sọ wípé òun yọ̀ǹda mi kí n máa ṣe tíátà eré ìtàgé. Níjọ́ tí inú mi dùn jù torí tí mo bá lọ sóko ní gbogbo ìgbà yẹn tí wọ́n bá lọ sí oko ní gbogbo ìgbà náà wọn ò bí mi dá kí n sun oko mo máa bẹ̀ wọ́n ní wípé wọ́n sìn ní kẹ́ fún mi wọ́n sìn àlùbáríkà. Pẹ̀sì ìgbà tó wá dípò ọkọ mi wá yọ̀ǹda mi mo lè lo oṣù kan lóko tó yẹ pé òun náà tó máa wá bá mi owó tí mo bá mú dání tó bá tán á wá fún mi ní mi.
ìgbà míì ó lè ra káàdì fún mi kó ní kí n mọ tà lóko kí n mọ náwó ẹ̀ díẹ̀díẹ̀ ó lè ra káàdì 30 ó lè ra 50 fún mi ìgbà yẹn nínú mi dùn jù nínú industry. ẹ ṣeun ọkọ yín tí ẹ wá ń dárúkọ látẹ̀kọ̀ ẹ ní òjíṣẹ́ Ọlọ́run ni kó tó di pé wọ́n dolóògbé ǹjẹ́ ẹ lè bá a sọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn tó fi di pé wọ́n dolóògbé. kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sọ́kọ mi nígbà tó wà láàyè torí location tí wọ́n ní àwọn fẹ́ bá mi ṣiṣẹ́ ẹ̀ yẹn èmi lọ location ìjọ Sunday ó ní mo kúrò nílé ní after service wọ́n wá sọ fún mi pé tó bá di ìjọ Tuesday àwọn bọ̀ wá bá mi lóko ní pé mo fẹ́ ṣiṣẹ́ wọ́n ti san owó kámẹ́rà okay wọ́n wá sọ fún wọn yí pé sáfíìsì ò sí ní ibi tí à ń lọ mo wá ní airtel ló wà ní abúlé yẹn wọ́n wá lókè yí pé tí mo bá dé yànà pàjá wọ́n wá fún mi lówó yí pé kí n fi ra sim yí pé kí n wá fi sim yẹn kí n fi pe àwọn á lè mọ fi pè mí táwọn bá ti ń bọ̀ oko yẹn náà ni mo wà orí sẹ́ẹ̀tì ẹnìkan ni mo wà lọ́wọ́ mo ṣe ìyálóde nínú iṣẹ́ yìí bẹ́ẹ̀ ibi tára ti kọ́kọ́ fún mi ni wípé kọsúmíà tó kó aṣọ wá gbogbo aṣọ òkè tó kó wá pátá gẹ́gẹ́ bí ìyálóde kò rí bùbá ẹyọ kan nínú ẹ̀ kò mọ bí bùbá yẹn bó ṣe ó wá ń sọ wípé gbogbo ẹ̀ lòun ká papọ̀ nǹkan kò sáà mọ bí òun ò ṣe rí bùbá wọ́n wá náà sọ wípé àwẹ̀ kí n ló sọ bẹ́ẹ̀ kí n daṣọ mọ́ ìgbà yẹn mo wá ní ìyálóde ṣé wọ́n máa sọ wípé kò raṣọ wọ̀ nílé ni wípé mi ò lè daṣọ mọ́ra wọ́n wá ní òkè kí n lo Kampala kí n fi ṣe ẹ̀wù lórí aṣọ yẹn à ń ṣe lọ́wọ́ àdédé ojú kan ṣú ni ojú yẹn ṣe wá ṣú dírẹ́tọ̀ tí ó wá ń dírẹ́tì iṣẹ́ yẹn lọ́wọ́ ní pé ó súnmọ́ ọkọ mi gbogbo wọn náà ni wọ́n jọ yúùsù mọ́ra wọn nígbà tó náà ti ń wá sí location ó kàn rè bọ́ láti ibi tí ó ti ń dírẹ́tì yẹn ni bó ṣe wá rí bọ́ tó ṣubú gbogbo wa pariwo pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ó lóun ò tiẹ̀ mọ̀ tó ṣe òun the next thing fóònù mi kàn ring ló bá pè mí yí pé kí n mọ̀ bọ̀lé yí pé arọ́kọ mi ò yá wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital mo ní ẹni tó lóun bọ̀ wá bá mi ní oko lẹ́nì wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital kí ló mú wọ́n ní kí sátì ẹ̀ mọ̀ bọ̀ nílé sẹ́ni bí mo ṣe wá tọ́ọ̀nù tí mo sáà ní mo ń lọlé mo bọ́ ẹ̀wù bí fóònù ṣe ring padà nìyẹn ó wá jọ ọkọ mi yẹn ló bá ní kémi mọ̀ dá wọn lóhùn o kí n mọ̀ ṣiṣẹ́ tí mò ń ṣe lọ wípé òun náà máa tó wá bá mi ní oko wípé òun náà ń bọ̀ nsìn àmọ́ nígbà tí wọ́n lára rí òòyà ó ní ibà náà ló ń ṣe òun ní akíwádé tóun ẹ change báyìí ó ní kí n má wọrí pé tóun bá ti lo oògùn ara òun máa wọ òkè òun bọ̀ wá bá mi bẹ́ẹ̀ sì bó ṣe wá ní òun bọ̀ wá bá mi yẹn òjò yẹn kàn bẹ̀rẹ̀ sí ní fàtẹ́gùn gbàgbàgbàgbà ní tó fi rí pé àṣẹ everybody ò tiẹ̀ rí iná rí àwọn gbogbo ẹ̀ kan sùn lẹ́ẹ̀kan náà ni mo ní nǹkan ti ṣe mí mo ní mò ń lọlé bí mo ṣe gbéra tí mo gbálé lọ nígbà tí màá fi délé mo bérò rẹpẹtẹ kò sí nǹkan tó sọkọ mi wọ́n kàn lọ síkì náà lẹ́yìn ló dẹ̀ lọ sí hospital bá a ṣe rí nìyẹn o pípa àlọ́ lókìsàn káàkiri ìrírí pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ìkan ni mo lè sọ nínú ẹ̀ kí lè tí mo lè sọ ni pé a lọ sí ìlú kan lọ́nà Ìjẹ̀bú a lọ bá wọn ṣiṣẹ́ ẹni tó wá pè wá ṣiṣẹ́ yẹn ibi tó wá fi wá sí ó wá jẹ́ family ilé ìyá àti bàbá ẹ̀ tó jẹ́ wípé àwọn tó ń lo ibẹ̀ yẹn wọ́n ti kú wọn á fi àyè lẹ̀ fún àwọn èèyàn wọ́n kàn ti ilé yẹn pa ni ibẹ̀ lẹ́ni yẹn wá sọ wípé producer yẹn wá ní ká sùn àwa sọ wípé a lè sun ibi báyìí pé ó ti dọ̀tí jù ó ti ṣe kinní kan jù bá a ṣe wá bọ́ sí àdúgbò yẹn nìyẹn bá ní a sáà lọ ilé kan ní ẹjọ́ a fẹ́ gba ilé ni pé onítíátà ni wà rìnrìn àjò ni wáyé pé a fẹ́ gba ilé tá a máa gbé tá a fi máa kúrò ní ibi báyìí ó wá lókè yìí pé kò sí problem bàbá yẹn wá ń sọ fún wa yìí pé kò sí yàrá lọ́dọ̀ àwọn yìí pé ìwọ̀nba àwọn táwọn gbé ibi báyìí náà ni àwọn ń lo ibi báyìí pé kò sí yàrá tí àyè wà ń bẹ̀ àlókè ẹjọ́ ẹ̀dẹ̀ lè bá wa rí bòmí tí a lè gbé wá ní òkè òun á bá wa lọ pé bàbá kan wá wípé ilé kan wà tó jẹ́ pé kò sí èèyàn ńbẹ̀ ibẹ̀ yẹn á gbà wá bí wọ́n ṣe lọ pé bàbá yẹn wá nìyẹn bàbá yẹn ṣàmú wa lọ síbi ilé yẹn ilé ọ̀pṣẹ́ ẹ̀ ní ilé yẹn fáìn gan bó ṣàṣe mú wa lọ ní ohun tiwa náà bá dùn yìí pé àti rí ilé tó fáìn nǹkan kò sẹ́fìtì àwọn èèyàn wa náà àwọn náà ṣáà join wa a lọ gba ilé síbẹ̀ àwa bá ní òkè ni àwa fẹ́ gbé
wọ́n bá ní òkè wọ́n bá mú wa lọ sókè wọ́n ṣá ṣílẹ̀kùn yàrá yẹn fún wa inú wa dùn gan torí a bá kọ́ńbọ́ọ̀dù a bá bẹ́ẹ̀dì bíi 3 nínú yàrá yẹn ṣá fine gan bá ṣe a bá gbọn gbogbo inú rẹ̀ tẹ́mi bá dẹ̀ débì kan màá kọ́kọ́ gbọn inú ilé yẹn màá ṣe omi ìyàsímímọ́ màá fi wọ́n gbogbo ẹ̀ pé ibi tá a gbé rí bí mo ṣáà ṣe omi yẹn nìyẹn ṣáà sùn sí ibi ilé yẹn nígbà tó máa di ní òru a kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohun oríṣiríṣi ni wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní kùn ní kúnkùn yẹn ó wá dàbí ẹ̀kọ́ gan tó jẹ́ pé ó mì gbogbo ilé yẹn a wò wípé kí ni eléyìí everybody ṣáà ti jí àtàwọn tó wà nísàlẹ̀ àtàwọn táwa lókè everybody wá ti jí the next thing kan wọ́n máa gbọ́ ni pé ẹ kúrò lé wa ẹ kúrò lé wa gbogbo wa kàn fò kúrò ní òkè yẹn ni ìgbà tá a máa fi padà dé ìsàlẹ̀ àti bá táwọn tó ń sùn ìsàlẹ̀ náà everybody wọ́n ti wà ní passage òǹkálùkù wa ń dìdàdùn níbi mọ́tò yẹn níbi ẹnu ọ̀nà gbogbo wa fẹ́ jáde lẹ́nu ọ̀nà lẹ́ẹ̀kan náà àwọn yẹn people yẹn sàn pariwo ẹ kúrò lé wa o ẹ kúrò lé wa bí gbogbo wa ṣe sájáde nìyẹn àṣàkúrò nù lẹ́yìn nígbà tá a wá kúrò ńbẹ̀ a wá sun títì mọ́júmọ́ ìgbà tílẹ̀ wa mọ́ a wá lọ kanlẹ̀kùn bàbá tí ó bá wa wó pé ẹni tó ní ibẹ̀ yẹn bàbá yẹn wá ní wípé àwọn ọmọ skul náà mọ́ dé síbẹ̀ yẹn pé gbogbo náà mọ́ sá kúrò níbẹ̀ ni pé òun ò mọ nǹkan tí ó ń lé wọn wọ́n wá lọ pé bàbá tí ó gba tó ní ibẹ̀ yẹn tó fi wá síbẹ̀ wọ́n wá lọ pé bàbá yẹn wá ní ká má bínú wípé ìgbà tí ibẹ̀ yẹn tó wà ní koríko lòun ro ń tòun wípé torí ejò kan máa ń gbé inú ilé yẹn wípé nígbà tẹ́nibọ́dì ò gbé bẹ́ẹ̀ mọ́ wípé ejò kan wà nínú ilé yẹn wípé táwọn èèyàn bá ti wá ń bọ̀ láti oko ejò yẹn wá lọ dúró sójú ọ̀nà ẹni tó wọ́ ẹ̀ bá ti tẹ̀ ó máa mì ẹni yẹn nígbà tí wọ́n sọ wípé ó máa mì ẹni yẹn wọ́n wá ní bàbá yẹn wá ní lòun fi wá wò wípé kí àwọn roko bẹ̀ yẹn káwọn máa fi bẹ̀ yẹn rẹ́ǹtì fún àwọn èèyàn làwọn fi rẹ́ǹtì fún àwọn ọmọ skul bẹ̀tì àwọn ọmọ skul yẹn náà wọ́n máa ń sá lọ bẹ̀tì bàbá ní ìgbà tó yẹ pé ebi ń pa òun owó wọn òun máa ń rí iná lòun fi wọ́n síbẹ̀ òun mọ̀ wípé wọn ò lè gbé bẹ́ẹ̀ àwa ìkà níyìn o ẹ mọ̀ ìpele tí wọn ò lè gbé ni ẹ dẹ̀ wá fi àwa síbẹ̀ tá a já àlejò bàbá ní òun sàmà náwó ok kí ló wá dé tí àwọn àjọ̀nù ń léèyàn bàbá yẹn wá sọ pé àjọ̀nù kọ̀ wípé àwọn tí wọ́n nílé yẹn gangan ni pé ọkọ àti ìyàwó tán ní ilé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo yẹn wọ́n wá ní kí ló dé ṣé kí ló ṣẹlẹ̀ sí wọn wọ́n wá dà sọ wípé wọ́n ti kú wọ́n wá ní ọkọ àti ìyàwó yẹn pé abroad ni wọ́n wà wọ́n wá fún àbúrò wọn lówó pé kó mọ bá iye pé bàbá yẹn kó mọ bá wọn kọ́ ilé sílẹ̀ pé táwọn bá wá láti abroad táwọn bá dé Nàìjíríà àwọn máa rí ilé dé sí wọ́n wá nígbà tí wọ́n wá ṣe patí ní Nàìjíríà wípé wọ́n wá sí ilé ìgbà tí wọ́n wá sílé yẹn tí wọ́n wá fẹ́ mọ padà lọ wọ́n ṣàṣe lásẹǹtì nìyẹn táwọn méjèèjì kú wọ́n nígbà tí wọ́n wá kú wọ́n wá lọ sin wọ́n sí Burial Ground wípé wọn ò gbé wọn wá sí inú ilé yẹn wọ́n ní wọn ò dẹ̀ sun oorun ọjọ́ kan nínú ilé yẹn tó fi di pé wọ́n kú wọ́n nígbà tí wọ́n wá lọ sùn ibẹ̀ èyí pé tí wọ́n wá lọ sin wọ́n sí Burial Ground àti ìgbà yẹn làwọn pípù yẹn ní àbúrò bàbá yẹn gangan tó bá wọn kọ́lé yẹn ìyẹn ló wá gba ilé mọ́ wọn lọ́wọ́ wọ́n wá ní bàbá yẹn náà wípé òun fúnra rẹ̀ náà pẹ́ jẹ̀ kú ni ìyẹn àbúrò àwọn tán nílé yẹn wípé tó gba ilé mọ́ wọn lọ́wọ́ wọn lòun náà pẹ́ jẹ̀ kú ni bàbá yẹn wá ní bí àwọn ẹbí ò ṣe débi ilé yẹn mọ́ nìyẹn tó fi di pé ìjò gba ilé mọ́ wọn lọ́wọ́ àwọn làwọn wá roko bẹ̀ táwọn fi bẹ̀ yẹn táwọn fi rẹ́ǹtì fún àwọn àlejò tán bá wá ju gbogbo ẹ̀ lọ àwa gan àpadà wọ inú ilé yẹn mọ́ arányàn ìpè kan bá wa kó ẹrù wa jáde níbẹ̀ ni ẹrù Ọlọ́run wá bá mi pé ojú wa gan ó ń rí torí àìmọye ilé mi gan tá a máa dé lábúlé mi wọ́n sì máa kó àwọn òrìṣà oríṣiríṣi kúrò nínú ilé fún wa ni wípé ká fi lè rí inú ilé yẹn gbé a lọ sábúlé kan náà again abúlé yẹn yàrá tí wọ́n fún wa ń bẹ̀ àṣé èkú eégún wà níbẹ̀ wọ́n wá sọ fún wa yí pé tá a bá fẹ́ sùn o ibi tí wọ́n fẹ́ níbò yìí o ká má jarun pàdé bẹ̀ yí pé ọwọ́ ẹnu ọ̀nà báyìí ni kí a mọ̀ sún sí o yí pé ká má dé gbogbo ẹ̀ mo wá ń béèrè yí pé kí ló dé wọ́n ní kò sí nǹkan kan ó wá yá àwa lọ pọn mi yí pé ká fi fọnú ilé yẹn mo kàn rí i pé inú ilé yẹn kàn ń gbé ni bí mo ṣe gbómi sílẹ̀ nìyẹn mo bá pe ará àdúgbò yìí pé ẹ jọ̀ọ́ ẹ má bínú àwọn wo ló ń gbé ibi báyìí wọ́n wá ní
àwọn tó ń gbé bẹ̀ wọ́n ti lọ sékòó wípé wọn ò gbé bíbá ẹ̀ mọ́ àwọn fámílì wọn dẹ̀ ti kú. Wọ́n wá ní nǹkan kan wà ní yàrá tí wọ́n fi wá sí wípé ó ń gbin. Ìyẹn bá ní kì í ṣe nǹkan tó le, ṣèbí ẹ̀kú eégún ni. Ṣé wá lè sùn bẹ́ẹ̀? Ìyẹn wá ní tẹ́ bá jọ́mọ ọ̀jẹ̀ ìwọ̀nba ni ó máa fún yín láàyè kẹ́jẹ̀ yín tó gbẹ. Ṣùgbọ́n tó bá jàlejò ẹ̀jẹ̀ ẹni yẹn máa gbẹ ni láàrin ijọ́ mẹ́ta ó máa kú. Bá ṣe sá kúrò ńbẹ̀ nìyẹn. Ṣé rí oríṣiríṣi ìdojúkọ ló wà nínú iṣẹ́ wa yìí, oore ọ̀fẹ́ là ń rí gbà lọ́wọ́ Ọlọ́run. Oore ọ̀fẹ́ Ọlọ́run kò dẹ̀ ní fi wá sílẹ̀. Wọ́n rò pé àní ṣàṣetì tó ti wà nínú ẹ̀jẹ̀ ni. Gẹ́gẹ́ bí ìrírí àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ sọ, àkọ́kọ́ ń bẹ̀ ẹ sọ nípa ilé tí wọ́n fún yín tó fi di pé ẹ̀yin àti àwọn akẹgbẹ́ yín ẹ lè gbé bẹ̀ pẹ̀lú àwọn ohun tí ẹ̀ ń gbọ́ tí wọ́n ní kẹ́ kúrò nílé àwọn. Ilé wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ìrírí yẹn fún wa, ìbéèrè mi sí ni pé ǹjẹ́ ejò tí wọ́n sọ pé ó ń pa àwọn èèyàn níbẹ̀ tó máa ń gbé àwọn èèyàn mì, ǹjẹ́ ṣé bàbá yẹn ṣàlàyé bí wọ́n ṣe ṣe ejò náà? Torí nǹkan tí bàbá yẹn sọ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ fún wa pé àwọn máa ń robẹ̀ ni káwọn máa fi ilé yẹn rent. Kóun lè máa fi jẹun. Ilé ibẹ̀ yẹn gangan ni ejò yẹn wà. Báwo lẹ ó ṣe sọ pé àwọn ṣe ṣe ejò? Àti pé nígbà tẹ́yìn dé ilé náà, ǹjẹ́ ṣé ẹ̀yin tiẹ̀ rí pé àpá ejò bóyá ó ń gbé bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn? Ẹ ṣe nítorí ṣẹlẹ̀ ni pé àwọn ò rí tírésìsì ejò nílé yẹn. Torí nígbà tá a padà béèrè pé ejò yẹn ń kọ́, bàbá yẹn wá sọ fún wa pé nígbà tí wọ́n ti roko bẹ̀ yẹn lejò ti wọ́ lọ. Wípé ejò ò gbé bẹ̀ mọ́ nígbà táwọn ti gba àwọn ọmọ skul síbẹ̀. Wípé ejò ò gbé bẹ̀ yẹn mọ́, wípé ejò ti sá kúrò ńbẹ̀. Ẹ ṣeun gan. Ìbéèrè lẹ́ẹ̀kejì ni pé ṣe rí àbúrò ẹni tó bá wọn kọ́lé yẹn, gẹ́gẹ́ bẹ́ ṣe sọ, ẹ̀gbọ́n ẹni tó nílé àwọn àtìyàwó ló wá tó wá ṣe patí ní ìlú yẹn tó fi di pé nígbà tí wọ́n ń padà. Wọ́n lásìdẹ̀ǹtì. Ǹjẹ́ ṣé ẹ lérò pé àbúrò wọn ló ṣekú pa ẹ̀gbọ́n wọn láti lè jogún ilé? Torí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, ẹni ṣe ni òun gbọ́ pẹ̀jẹ́ tó fi. Àbí? Bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe sọ fún wa nìyẹn. Àwọn bàbá yẹn sọ wípé àbúrò bàbá yẹn, bàbá ìlú òyìnbó, wípé tó bá wọn kọ́lé yẹn, wọ́n ní máa yẹn gangan ó ní ó ṣe kú fa ikú tó pa ìyàwó àti ọkọ, ìyẹn bàbá tó nílé gangan àti ìyàwó ẹ̀, wípé àbúrò bàbá yẹn ni ló ṣekú pa wọ́n, wípé kó lè fi jogún ilé yẹn. Ìgbà táwọn bàbá yẹn kú tán àti ìyàwó ẹ̀, wọ́n ní òun náà ìgbà tó dúró gẹ́gẹ́ bíi pé mọ́gàjí ilé, wípé òun ò mọ nǹkan tó ṣẹlẹ̀ sí òun náà kan ṣàdédé ó bẹ̀rẹ̀ sí ní pẹ̀jẹ̀ pé ẹ̀jẹ̀ yẹn ló pọ̀ títí tó fi kú. Wọ́n wá ní òun ló mọ̀ nípa ikú ẹ̀gbẹ́ àti ìyàwó ẹ̀, wípé bàbá yẹn ló pa wọ́n kó lè bá gba ilé yẹn lọ́wọ́ wọn. Ẹ ṣeun. Lẹ́yìn dẹ̀ ti fi kúrò ńbẹ̀, kò sí oní tíátà kankan tó padà lọ ilé náà. A lè lò ó, kí la fẹ́ fi ṣe? Kò sẹ́ńbọ̀ ilé yẹn fine náà, bẹ́ẹ̀ a lè lò ilé yẹn mọ́ tá fi kúrò ńbẹ̀. Ẹ ṣé. Ilé ibi tí producer fi wá sí ta sọ wípé a lò. Bẹ́ẹ̀ni. Ìta ibẹ̀ ní fàràǹdà wọn, ó ní everybody wá padà sùn títí tá fi parí iṣẹ́ yẹn. Ẹ ṣeun gan. Ìrírí ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá a sọ, ẹ gbọ́ pé òrìṣà tó ń mí. Ṣé lóògùn? Ṣé òru gangan ni ẹ̀kú eégún yẹn ló ń mí ni? Àbí tẹ́ bá ṣe wọlé, bó jẹ́ lọ́sàn-án ni, bó jẹ́ láàárọ̀ ni, ẹ máa gbóhùn? Orúkọ o, àárọ̀ ni o, àárọ̀ làwa ní ká lọ fọ ibẹ̀ yẹn. Torí ìgbà tá a dé ilé ọ̀tún ìlú yẹn, ibẹ̀ la dé sí lálẹ́ tá a sùn mọ́jú. Ìgbà tó di láàárọ̀ ni wọ́n wá fún wa nílé tí everybody tán ní ká kó lọ. Ó náà fi wá fún wa ní ibi tí wọ́n gbé ẹ̀kú eégún sí, tí wọ́n fa aṣọ bo ẹnu ọ̀nà yẹn. Ibẹ̀ yẹn dàbí room and parlour. Wọ́n wá fi aṣọ bo ibi yàrá yẹn, wọ́n wá ní ká wá sùn sí parlour. But a gbọ́dọ̀ jarun pàdé ibi tí ẹni yẹn wà. Wọ́n ní ká má jarun pàdé ibi tí ẹni yẹn wà. But nígbà tí a wá rí pé ẹ̀kú eégún yẹn bẹ̀rẹ̀ sí ní gbin, tèmi gbọ́, èmi lọ pọn mi wípé kémi ò fi tún inú ilé ṣe ni. Mo gbọ́ tó ń gbin. Àárọ̀ ni, kì í ṣe òru. Ẹ ṣé. Àwọn tó fi yín sí ilé náà, ǹjẹ́ ṣé ẹ padà ṣàlàyé fún wọn pé a máa gbóhùn báyìí àti pé kí ló sọ fún yín? A ṣàlàyé fún wọn. Bẹ̀tí táwọn náà sọ ni wípé a ní kán fún wa bòmí pé a lè gbé ibẹ̀ yẹn mi pẹ̀lú àwọn èèyàn wa tá a dìjọ wà ńbẹ̀. Wọ́n wá sọ fún mi wípé kò sí nǹkan kan. Ìyẹn bàbá tí ó mú wa lọ síbẹ̀ ló ń sọ fún wa wípé kò sí nǹkan kan
tí ó máa ṣe pé ṣèbí ẹ̀kú eégún lásán ni. Ìgbà tó wá lé ẹ̀kú eégún lásán ni woman tèmi dẹ̀ bi léèrè ìyẹn sọ wípé either kẹ́ ẹ mọ́ sùn síbẹ̀ yẹn o wípé tó bá jẹ́ ọmọ ọ̀jẹ̀ ló bá sùn síbẹ̀ yẹn wípé torí ẹ̀kú eégún ó máa ń gbẹ̀jẹ̀ èèyàn ni. Ó wá ní tó bá yẹ pé ọmọ ọ̀jẹ̀ ló bá sùn síbẹ̀ yìí pé ó lè fún ní oore ọ̀fẹ́ díẹ̀ kó tó di pé ó bẹ̀rẹ̀ sickness tó máa fi kú. Ṣùgbọ́n tó bá yẹ pé àlejò ni àríjọ́ mẹ́ta ni wípé ni ẹ̀kú yẹn fi máa gbẹ̀jẹ̀ tó fi máa kú. Àwa mẹ́rin la ń kóra wá kiri ńgbà yẹn tá a máa ń sùn sójú kan náà tá a máa ń wá láti ilé tá a máa pàdé ara wa ní location tá a máa sùn sójú kan náà nígbà yẹn pásá ṣe yarí nìyẹn pé a lè sùn pẹ̀lú ẹ̀kú eégún àìsàn ọmọ ọ̀jẹ̀ o. Tó sì wá di pé àwa rí mọ́sálásí kan níbẹ̀ tó jẹ́ old mosque tí wọ́n ń lò iwájú mọ́sálásí yẹn la wá lọ gbá tá a fọ̀ ibẹ̀ la wá ń sùn níta yẹn tá a fi kúrò lóko yìí. Lẹ́yìn ìgbà tí ẹ padà délé tẹ kúrò níbi tí ẹ ti rí ẹ̀kún màmá ṣé kò àwọn àpẹẹrẹ wo lẹ padà rí lẹ́yìn ìgbà yẹn? Ṣé mọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run Bẹ́ẹ̀ni. a rí àpẹẹrẹ kan kò sí àpẹẹrẹ kankan pẹ̀lú orí ọ̀fẹ́ àdúrà Ọlọ́run ò jẹ́ kó síbi. Ẹ ṣeun gan màmá. Màmá ẹ ti sọ̀rọ̀ nípa ọkọ yín bó ṣe ṣaláìsí lẹ́yìn ìgbà tí wọ́n ṣaláìsí màmá ǹjẹ́ ṣé àwọn ẹbí ọkọ yín ǹjẹ́ ṣé wọn ò gbógun? Fẹ́rí nípa ti ẹbí ọkọ tẹ́ ẹ sọ yìí mo dúpẹ́ fọlọ́run mo dẹ̀ dúpẹ́ wípé òkú ọ̀run náà ò fi mí sílẹ̀ ọkọ mi ò fi mí sílẹ̀ o ọkọ mi ò fi mí sílẹ̀ mo dúpẹ́ torí àwọn ẹbí ọkọ mi gbógun mi ì lè sọ pé wọn ò gbógun Ọlọ́run ṣe kí ni Ọlọ́run gba gbogbo ògo sá a dúpẹ́ fọlọ́run. Ẹ ṣeun gan màmá. Màmá nígbà tí ẹ ń bá wa sọ̀rọ̀ kó tó dín pé a bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn nǹkan tí à ń ṣe ẹ ṣàlàyé díẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa nǹkan tí inú àwọn àbúrò ọkọ yín tí wọ́n ṣe fún yín tó jẹ́ ohun tó bà yín lọ́kàn jẹ́ ǹjẹ́ ṣé lè tún bá a sọ àwọn nǹkan yẹn? Fẹ́rí nípa tìyẹn àbúrò ọkọ mi kan wà Adébọ̀wálé lórúkọ ẹ̀ gbogbo àdáwọ́lé rẹ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run kò ní díbàjẹ́. Àmín àṣẹ Ọlọ́run. Gbogbo ohun tó bá nawọ́ síbẹ̀ Ọlọ́run máa bá mi fi sí rọ̀rùn fún un. Àmín àṣẹ Ọlọ́run. Kò wá ní bá wọn kúkú òjijì o orí ò ní gbà bọ̀dẹ̀ ọfà ayé ọ̀fọ̀ tó ò ní bà ògódì ẹ̀mí pin kò ní jẹ́ ti kò wá ní mọ sàárì ọmọ kò ní mọ táyà pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run gbogbo ibi tó bá nawọ́ sí fún àánú ọmọ màá ráàánú gbà ni kò wá ní rogun àkóbá mọ́tò ló ń wá o kò ní bá wọn pààyàn láyé ẹ̀ owó ló máa pa kò ní pààyàn kò dẹ̀ ní rogun àkóbá torí fẹ́ràn ọmọkùnrin tí mo sọ èèyàn ni Adébọ̀wálé àbúrò ọkọ mi ni o èèyàn ni ó nìkan ni mo rí nínú gbogbo ẹbí ọkọ mi bó ṣe tóbi tó bó ṣe pọ̀ tó nígbà tọkọ mi kú tí mo fẹ́ jáde òkú àwọn ẹbí ẹ̀ sọ wípé èmi ò mọ̀ ìgbà tí mi ò ọkọ òkú lé mi lórí tọ́ ẹ̀pọ̀ náà mo fẹ́ láàárọ̀ ọjọ́ mi ò dẹ̀ fẹ́ lómi àwọn èèyàn náà wá sọ fún wa wípé àti ọkọ bá fẹ́ jáde o ó gbọ́dọ̀ ní aṣọ míì tó máa wọ̀ yàtọ̀ fún aṣọ tó ti ń wọ̀ tẹ́lẹ̀ o wípé wọ́n dẹ̀ gbọ́dọ̀ pa ẹran bí wọn ò tiẹ̀ lágbára ẹran wọ́n gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ fún un. ṣé bìlífì pé àwọn ẹbí ẹni kò sí ní tọ́ka àwọn ẹ̀gbọ́n ní àwọn ò lè yọjú síbẹ̀ tó rábùrú àwọn ló jẹ́ wọn ò fi kọ́bọ̀ lẹ̀ wọ́n ní kò sí ní tọ́ka àwọn ò mọ bópo ṣe ń jáde kò rán àwọn. máyì ló wá pe àwọn èèyàn ládùúgbò yìí pé ìyẹn Adébọ̀wálé àbúrò ọkọ mi tí mò ń sọ yìí ló wá ní ẹjọ́ ń bo láti lè rí aṣọ tuntun rà níbo la sì lè rí ẹdìẹ rà ọmọkùnrin yìí ló wá tọwọ́ bá pò tó wá kó mọ́ ní kọ́mọ́ wọ̀rí pé mo ní àwọn aṣọ tó yẹ pé mi ò tí ì lò rárá tó wà nínú ilé odidi Ghana must go mẹ́ta tí mi ò lò rárá torí tá a bá mú aṣọ fún patí tí patí bá ti kọjá èmi máa ń ju aṣọ sínú ilé ni ẹni tó bá dẹ̀ nídìí ẹ̀ máa mú fún un gbà mí mo wá ní kí wọ́n lọ tú inú báàgì wípé wọ́n máa rí aṣọ tuntun bọ̀dá yìí nìkan ló fi owó télọ̀ lẹ̀ ni ló fi owó ẹdìẹ sílẹ̀ bọ́dà yóò dẹ̀ padà lẹ́yìn mi títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí torí àbúrò wọn kan Kẹ́hìndé ni wọ́n ń pè torí ọkọ mi bíbèjì kọ́kọ́ mi tó kú ó wá gba mọ́tò ní gáràjì àwọn torí tipa gáràjì ni tipa ni wọ́n ń wà
ó wá ní chairman àwọn fẹ́ ṣe patí òkú àánú, ó bá wá gba mọ́tò ṣọ́ọ̀ṣì ní ọwọ́ ọkọ mi yẹn bọ́ọ̀sì. Ìgbà tó ṣáà wá gba mọ́tò yẹn, kò wá dá mọ́tò padà, ó gba mọ́tò ní bí irú ọjọ́ Thursday, ó lóun máa dá padà ní àárọ̀ Sunday, kò ṣáà dá mọ́tò yẹn padà. Ìjọ Tuesday òun lọkọ mi kú. Okay, di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò padà dá mọ́tò padà o, kò dá mọ́tò yẹn padà. The next thing tí ó ṣáà máa gbé ogun oríṣiríṣi débi wípé ìgbà míì gẹ́gẹ́ bí chọ́ọ̀chì tí àwa ń lọ white garment ni wá, wọ́n á máa sọ fún mi wípé kí n ṣọ́ra o, ẹnìkan ń gbógun tì mí nínú ẹbí ọkọ mi wípé ó ní ẹ̀tọ́ kan òun fẹ́ gbà nǹkan kan, mi ò dẹ̀ mọ̀ tán, mi ò mẹ̀tọ́ tó wà lọ́wọ́ wọn tí wọ́n fẹ́ gbà. Later mo ṣẹ̀ wá mọ̀ wípé láti ọwọ́ àbúrò ọkọ mi yẹn. Mo wá confront ẹ̀, mo wá ní lágbájá, kí ni mo ṣe fún ẹ? Ṣé mọ́tò tó wá gbé, wọ́n sọ fún ẹ wípé ẹ̀gbọ́n ẹ̀ ló ní mọ́tò ni, ilé Ọlọ́run ni ó ra mọ́tò fún. A fi ń ṣe iṣẹ́ Olúwa ni, bóyá a fẹ́ lọ kórè àbí a fẹ́ lọ sókun, àbá fẹ́ lọ ra nǹkan kórè. Mo ní n tá ń lò fún mọ́tò fún nìyẹn. Ó dẹ̀ wá gba mọ́tò, ó wá dá mọ́tò padà. Ó wá tún wá ń gbógun tì mí lórí ẹ̀. Màmá ẹ má bínú, òun máa dá mọ́tò yẹn padà, òun máa ṣe kíní kan, ó ti yọ ọ́ lẹ́nu. Ó yọ ẹ́ lẹ́nu, ò yọ ẹ́ lẹ́nu, dá mọ́tò padà sí church. Kò dá mọ́tò yẹn padà. The next thing tí mo máa gbọ́ ni wípé ó ta mọ́tò, ó lóun fẹ́ fi ra kóró pé, ó ta bọ́ọ̀sì, ó fẹ́ fi ra kóró pé kẹ́ lè mọ̀ wípé olórí burúkú ó wà nínú fámílì mi. Aláyé bàjẹ́, ẹnu ẹ̀ ló náà dẹ̀ wà yẹn, kò lè bọ́nú ẹ̀ tó fi máa kú. Kí mo dẹ̀ fẹ́ fàyọ, ìgbà tó dẹ̀ ta mọ́tò tó ṣe gbogbo ẹ̀, ó lóun fẹ́ fi ra kóró pé mọ́tò church o. Ẹgbẹ́ ìyẹn ló wá jẹ́ kémi mọ̀. Location ni mo wà tí yẹn wá pè mí wípé ṣé Kàndé sọ fún mi wípé òun fẹ́ ta mọ́tò. Ìyẹn ẹgbẹ́ Adébọ́wálé tí mo fi àdúrà ràn lọ́wọ́ yẹn. Wẹ́, mo ní kò sọ nǹkan kan fún mi o. Àti bẹ̀ wá, ó ṣáà ta mọ́tò. Òǹkálùkù ṣáà dúró lórí ọwọ́ ẹ̀, kò ṣáà sí nǹkan tí wọ́n tún lè fi gbógun tì mí mọ́. Òǹkálùkù dẹ̀ dúró sórí ọwọ́ ẹ̀. Bẹ́ẹ̀ èyí bàbá Àjọkẹ́ yẹn tó jẹ́ àbúrò ọkọ mi tó ń ṣe dáadáa yẹn, gbogbo dáadáa rẹ̀ ò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run, kò dẹ̀ ní bá wọn kúkú òjijì. Àmín. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ẹ tún ṣe ń sọ náà, ẹ ní ilé ìjọsìn náà títí di wákàtí ọ̀wọ̀, ṣé ọkọ yín gangan ló kọ́ ilé ìjọsìn yẹn? Ọkọ mi ló kọ́ ṣọ́ọ̀ṣì Oore Ọ̀fẹ́ torí Celestial ni wá. Ọkọ mi ló kọ́ ṣọ́ọ̀ṣì. Ṣọ́ọ̀ṣì yẹn sì wà ńbẹ̀ till now. Wọ́n ṣe gbógun pé wọ́n fẹ́ ta ṣọ́ọ̀ṣì, wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀, Ọlọ́run jù wọ́n lọ. Ṣé wọ́n tún máa ń ta ilé ìjọsìn? N tá a rí lọ́wọ́ wọn nìyẹn o. Òṣìṣẹ́ Olúwa tọkọ mi gbà sọ́dọ̀ kó tó di pé ó kú. Lọ́lọ́ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn fámílì ọkọ mi, wọ́n náà fẹ́ ta ṣọ́ọ̀ṣì. Òkú ọ̀run náà kẹ̀dẹ̀ nìyí kò fi ìjọ ẹ̀ sílẹ̀. Ìjọ yẹn sì wà báyìí. Bẹ̀ẹ̀ tí k'Ọlọ́run máa ṣe kíni, k'Ọlọ́run ṣáà máa ràn wá lọ́wọ́ láti rí pé ká rọrùn ìjọ yẹn, kí ìjọ yẹn kó mọ́ wò. Ká dẹ̀ mọ́ gbókùn sí. Gbogbo ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nígbà tí wọ́n ń gbé ìgbésẹ̀ láti ta ilé ìjọsìn, àbí kẹ̀ tí wọ́n gbé mọ́tò ilé ìjọsìn yín lọ, ìjọ tí ọkọ yín ti dìde tó jẹ́ bí ibi tí wọ́n ti kọ́ṣẹ́ Olúwa, ǹjẹ́ ṣé wọ́n mọ̀ sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀? Wọn ò mọ̀. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n wà ní agbègbè ọ̀dọ̀ wa tó jẹ́ bí àwọn sákùtì nǹkan kan, wọ́n mọ̀. Torí mo dìídì mo lọ sọ fún èmi gangan kọ́ mo lọ sọ, òṣìṣẹ́ Olúwa tó kúrò lọ́dọ̀ wa tó lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn fámílì ọkọ mi tí wọ́n fẹ́ ta ṣọ́ọ̀ṣì. Òun náà ló padà lọ fi ẹjọ́ mi sùn nígbà tí mo sọ wípé kí wọ́n tẹ̀síwájú, iṣẹ́ Olúwa ń tẹ̀síwájú ni kí wọ́n kúrò lọ́dọ̀ wa. Torí gbogbo àwọn ìgbésẹ̀ oríṣiríṣi tí wọ́n gbé, bí wọ́n ṣe rí nǹkan má yìí ká ṣe gbogbo ẹ̀ everything. Ṣùgbọ́n mo believe fún tòótọ́ wípé wọ́n ní òkú alábíamọ ò kì í sùn. Ọkọ mi ó kàn papòdà ni kò sùn torí kò fi ibi kankan fi ìjọ ẹ̀ sílẹ̀. Àwọn èèyàn ń rí. Àwọn míì wọ́n wá fún wa mẹ́sẹ̀gì, aláṣọ ara gan wá fún wa mẹ́sẹ̀gì níbẹ̀ tó máa sọ wípé ẹni tó ní nǹkan ẹ̀ kò fi nǹkan ẹ̀ sílẹ̀. Gbogbo àbọ̀dè tí wọ́n wá ń gbé wá lọ́tùn lósì, Ọlọ́run jù wọ́n lọ. A dúpẹ́ f'Ọlọ́run wípé ìjọ náà ó sì exist báyìí o, ìjọ náà sì wà ńbẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìjọ yẹn náà ṣe ń jẹ́. Ẹ ṣeun gan màmá. Láti gbogbo ìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ ìrìnàjò eré orí ìtàgé, ǹjẹ́ ṣé ẹ rí àwọn nǹkan tó yẹ pé ó dàbí ohun ìwọ̀sì tó ta yín, tó bà lé yín, tó yẹ pé ó jẹ́ ohun tó yẹ pé ẹ lè gbàgbé? Ǹjẹ́ ṣó wà?
ìwọ̀sí yẹn pọ̀ gan. yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ ti bá wa sọ nípa pé Bẹ́ẹ̀ wọ́n ni. wọ́n ní kọ́ máa lò yín lẹ́nu iṣẹ́, ǹjẹ́ ṣé nǹkan míì tún wà? Ah, ìwọ̀sí yẹn pọ̀ nínú industry gan-an, nǹkan míì wà rẹpẹtẹ. For example, ìjọ kan wà tó jẹ́ wípé ẹnìkan wà tí nínú àwọn èèyàn wa ní sáìdì ibi táwa wà tá a belong sí. Tí ìyẹn náà bá fẹ́ ṣiṣẹ́, ìyẹn náà ti dòkú ọ̀run sìn, Òkìkí là ń pè máa yẹn. Òun náà ti dòkú ọ̀run, kọ́lọ́run bá wa fọ̀rọ̀ ọ̀run kẹ́ wọn, kí wọ́n dẹ̀ dẹlẹ̀ fún gbogbo òkú tá a ní láyé. Kí ni mo fẹ́ fàyọ ni pé tí ìyẹn náà bá fẹ́ ṣiṣẹ́, àti ilé ló ti mọ́ cast mi wá. Ó wá dijọ́ kan wá fẹ́ ṣiṣẹ́ lóko, ó wá pè mí wípé òun cast mi o, kí n tètè dé o, ní ó kú ọ̀la òun kankan sẹ́fì olókè. Episode dẹ̀ ni máa yìn yà. Nígbà tí adẹ̀dóko, mo ti ṣiṣẹ́ ọjọ́ méjì tó ti ń lọ bí episode kan àti ààbọ̀ nínú iṣẹ́ yẹn. Kí ni mo wá fẹ́ fàyọ ni pé ìkan nínú àwọn tó jẹ́ director tó jọ̀gá sí, bí yẹn ṣe ní òun wà ní around, òun gbọ́ wípé òun ṣiṣẹ́ lòun fi wá sí ìbàyẹn kankan everything. Jẹ́ kí wọ́n mọ̀ wípé òun náà wípé òun sì wà ní inú industry tóun sì ń ṣiṣẹ́, wípé káwọn jọ ṣe. Ìyẹn bá ní okay, kò sí problem sir. Ìyẹn ṣáà gbé director yẹn, ó gbé fún wípé òun ò ṣáà lè mọ iṣẹ́ níbi tí ọ̀gá bá wà. The next thing, bí ọ̀gá ṣe lọ pe girlfriend wọn wá láti ilé nìyẹn. Ibi ètè mi ń ṣe yẹn gangan tí mo ti ṣe kó tó di pé àwọn dé, bí wọ́n ṣe change ẹ̀ nìyẹn. Wọ́n bá gbé girlfriend wọn gùn. Wọ́n bá ní mi ò lè ṣe ìyàwó ẹni yẹn, kíní kan. Èmi ò tiẹ̀ wá mọ̀. Ó yẹ kí wọ́n pè mí pé second mi. Wọn ò pè mí, wọn ò ṣe kankan. Ẹni tí wọ́n wá fi ṣe coordinator iṣẹ́ yẹn, ìyẹn ló wá pe ẹni tó ní iṣẹ́ wípé nǹkan kan ń lọ ní orí iṣẹ́ tí ó wípé iṣẹ́ ibi tí ẹlẹ́ni ń ṣe, ìyàwó ẹni tẹ́ni ẹlẹ́ni ń ṣe, ọ̀gá yìí tẹ́ ẹ pè wá, ó ti change iṣẹ́ yẹn mọ́ wọn lọ́wọ́ o. Wípé ó sì lọ gbé girlfriend ẹ̀ gun orí iṣẹ́ yẹn. Ó ní kí wọ́n delete ẹ̀. Bẹ́ẹ̀ ìwọ ló ní nǹkan ẹ̀, ìwọ ló mọ bó ṣe máa ṣe. Bọ̀bọ́ yẹn ó dùn gan. Ó dẹ̀ ká lára pé òun lè blame ara òun wípé òun sọ wípé kí wọ́n wá pẹ̀lú òun. Wípé kálẹ̀ òun mọ̀ ni òun bá ti sọ wípé iṣẹ́ mi tí wọ́n bá ṣe, wípé iṣẹ́ mi tó ń bá fẹ́ ṣe ni òun máa pè wọ́n sí. Ó wá ká lára, ó wá pè mí, ó wá ṣàlàyé fún mi. Mo ní wẹ̀, mo ní kò sí problem. Wípé kọ́lọ́run gbàyàn ni. Wípé lọ́wọ́ ẹni tí ń sọ ni téèyàn ò sọ. Mo ní èèyàn ò dẹ̀ mọ nǹkan téèyàn máa ṣe tó máa fi rádàn wò. Mo ní kí wọ́n fi ilẹ̀ fún wọn. Torí ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí èèyàn lọ. Mo ní kán má worry wípé bó ṣe wọ́n sìn péré mo ṣe àlùbáríkà. Mo ṣáà ṣe fiṣẹ́ yẹn sílẹ̀ fún wọn nìyẹn. Di man yìí gangan tó jẹ́ director yìí, àwọn náà wá ní iṣẹ́ kan. Wọ́n á mú ọmọṣẹ́ wá sí oko yẹn, àti wá ń ṣiṣẹ́ yẹn lọ. Okay, ọmọṣẹ́ mi tí wọ́n wá rí yẹn, ọkọ ẹ̀ ló dẹ̀ sọ wípé òun ní interest sí industry wa. Wípé òun fẹ́ fa ìyàwó òun lé mi lọ́wọ́ gẹ́gẹ́ bí pé mo jẹ́ obìnrin. Wípé tó bá yẹ pé ọkùnrin òun ò lè fà lé lọ́wọ́. Mo ní kò sí problem. Mo dẹ̀ mú ìyàwó ẹ̀, mo mú wá sí oko. Kí ni mo wá fẹ́ fàyọ ni pé man director yìí náà ló padà rí ìyàwó ẹni yẹn, ló bá ní wá ń bí madam, ọmọṣẹ́ ta ni wọ́? Ó ní ọmọṣẹ́ ẹlẹ́ni lòun. Ló bá ní okay, kó má worry, kó máa lọ. The next thing, mo kàn rí pé wọ́n kó aṣọ àti aago, wọ́n kó lé ọmọbìnrin ní ọwọ́ pẹ̀lú fìlà. Èmi dẹ̀ mọ ìtumọ̀ kí ọkùnrin kó aṣọ àbí bàtà àbí fìlà kó kó lé obìnrin ní ọwọ́ nínú industry. Wọ́n mọ̀ pé tó bá ti lè kó lé lọ́wọ́ yẹn, wọ́n bá kan bọ̀ nìyẹn. Wọ́n ní ta ló ní tó kó dání? Ó ní dádì director yẹn. Lọ dá padà fún wọn kí wọ́n kó fọmọṣẹ́ wọn. Bí ọmọ yẹn ṣe gbé lọ, bí owó torí ìyàwó ilé ni, ó ti bímọ 3. Bó ṣe gbé lọ fún wọn nìyẹn. The next thing, bí wọ́n ṣe ní kó lọ pè mí gangan fúnra ara mi wáyé pé kó kó aṣọ yẹn fún mi kí n kó wá bá wọn nìyẹn. Mo dẹ̀ ní láéláé kò sí ní tó jọ. Mo ní tí wọ́n bá gbà lọ́wọ́ yìí pé kó kó sórí igi kan fún wọn. Mo rò pé yẹn wá kó lọ, ó lọ kó sórí igi. Wọ́n ṣe wá bá mi nìyẹn. Wọ́n bá ní ẹlẹ́ni, kí ló bá ọpọlọ ẹ̀rù, kí ló borí ẹ̀rù. Òun ní kó èèyàn kó kinní dání, ó ní kán lọ kó sílẹ̀. Mo ní ẹ má bínú sà, ìyàwó ilé ni, ọkọ ẹ̀ dẹ̀ dìídì fà lé mi lọ́wọ́ ni. Wọ́n dẹ̀ ti mọ ọ̀rọ̀ industry wa. Tó bá ti dé nsìn tí ò padà lọ lé mọ́, àbí tó délé tó bẹ̀rẹ̀ sí ní wùwàkiwà,
mo ní ó máa wá bẹ̀ mí nílé á wá mọ bá mi fa wàhálà yìí pé ìyàwó òun ti yàwọ́ mọ́ òun lọ́wọ́. Mo ní torí ẹ̀ ni mo fi ń mọ́nítọ̀ ẹ̀ kán mọ́ bínú. Ó ní okay, ó ní kò sí problem. The next thing, gbogbo iṣẹ́ tá a ti ṣe láti day one tí mo wà ńbẹ̀, ó ní kí wọ́n delete ẹ̀ dànù. Ó ní òun ni director, òun dẹ̀ máa fi kún, òun mọ bóun ṣe máa fowó kún owó kámẹ́rà. Ó ní kí wọ́n delete ẹ̀. Ó wá dùn mí gan-an. Èmi náà ò dẹ̀ bá wọn jà lé lórí. Àtìgbà yẹn mo dẹ̀ ní kọ́mọbìnrin yẹn kó jókòó sí ilé ẹ̀. Mo dẹ̀ ṣàlàyé fún ọkọ yìí pé kó má bínú yìí pé wọ́n jíṣẹ́ fún mi ní church pé kí n má gba ọmọṣẹ́ tó bá ti jẹ́ ìyàwó ilé. Bí mo ṣe yanjú ọ̀rọ̀ yẹn nìyẹn. Ṣùgbọ́n di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, man tí mò ń sọ yìí tó jẹ́ director yẹn, any iṣẹ́ tó bá ń ṣe tó bá ti jẹ́ pé òun ni wọ́n pè sí iṣẹ́ yẹn, kò ní jẹ́ kí n ṣiṣẹ́. Ní wákàtí ọ̀wọ̀. Di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, èmi náà ò dẹ̀ bá wọn jà lé lórí. Lẹ́yìn yìí pé bóyá kí n dé oko tí mo bá gbọ́ pé wọ́n ń ṣiṣẹ́ tó bá jẹ́ pé àwọn director, èmi náà fèsì wórobo tí mò ń tà yìí pé kí n fi lè rí owó jẹun. Èmi náà fèsì ẹ̀. Crowd ló kéré, mi ò ní gba aṣọ débi pé màá sọ pé mo fẹ́ bá wọn ṣe torí ó máa sọ pé kí wọ́n yọ̀ ni. Kí wá láǹfààní iṣẹ́ téèyàn máa ṣe tó máa sọ wípé kíní, èmi náà ò fi bọ́dà ara mi. Èmi náà dẹ̀ ń wo bẹ́ẹ̀ sí. Ọlọ́run tí èèyàn ni ó ń pín iṣẹ́, Ọlọ́run ló ń pa àlùbáríkà. Èmi dúró lórí ìyẹn. Ẹ ṣé. Ọlọ́run ní fi gbogbo wa sílẹ̀. Màmá, ọ̀rọ̀ tí ẹ sọ yìí, ó ti tó bí ọdún mélòó tí ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ tó fi di pé látìgbà yẹn títí di wákàtí ọ̀wọ̀ yìí, wọn ò tí ì dáríjì yín náà. Ìṣẹ̀lẹ̀ yẹn, ọkọ mi kú nísìnyí ó pé 7 years. Ó ti lọ bí 11 sí 10 years. Tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Tó dẹ̀ di pé títí di wákàtí ọ̀wọ̀ yìí, wọn ò dáríjì yín. Màmá, ṣé lóòótọ́ ni pé àwọn àgbààgbà tó jẹ́ ọkùnrin eléré orí ìtàgé, wọ́n ní wọn ò dáríjì yàn tí wọ́n bá ṣẹ̀ wọ́n nídìí iṣẹ́ yìí, ṣé lóòótọ́ ni? Èmi ò mọ̀ ń pa ìyẹn o. Ṣebí kan ló wù sí. Ètò ṣẹlẹ̀ sí mi lèmi sọ. Èmi ò sọ tẹlòmíì. Mi ò mọ̀ ń pa ìyẹn. Ẹ mọ̀ ń pa yẹn. Ètò tó ṣẹlẹ̀ sí mi gangan lèmi sọ yẹn. Kí lẹ wá rí kí nìdí tí ẹni tí à ń sọ yìí gangan tí wọn ò fi ṣàforíjì fún yín tó fi di pé títí di wákàtí ọ̀wọ̀ ìbọn bá ń ṣiṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bá débẹ̀ wọn ò nílò yín? Èmi ò mọ̀ dínà. Bẹ́ẹ̀ èmi kàn mọ̀ kinní kan dájú wípé sẹ́rí àtijẹ àti mu wa kọ́lọ́run má fi síbi tó ṣòro. Mo dúró lórí yẹn. Ṣẹ́ẹ̀dẹ̀ rí ìgbà kan ni mo sọ fún yín pé àfẹ́ ni àfẹ́ ni. Wọn ò kì í jẹ́ kí crowd lásán wọn ò ní jẹ́ kí n ṣe. Ẹ ti understand, ìgbà kan nìyẹn. Okay, mo wá dúpẹ́ fọ́lọ́run lọ́jọ́ ti tèmi yìí pé ṣèbémi náà nìyí. Ẹlòmíì á ṣiṣẹ́ á dìídì pè mí ní ìyá ẹlẹ́ni ẹjọ́ ẹ̀yin lẹ máa bá wa ṣe nǹkan báyìí báyìí ẹjọ́ báyìí lóko ẹjá tètè dóko. Mo dúpẹ́, mo ti ń ṣe ìyálóde, mò ń ṣe ìyálọ́jà, mò ń ṣe mò ń ṣe ìyá ọmọ tó jẹ́ wípé sọ̀bíìdì nǹkan kan ni wọ́n fà wá náà ṣe lọ́jọ́ ti èmi. A dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ò dẹ̀ febi pa wá. Ọlọ́run ò dẹ̀ ní febi pa ẹnìkankan nínú wa. Àmín àṣẹ Ọlọ́run. Ẹ ṣeun gan-an màmá. Kí n tó yọ̀ọ̀dá yín pátápátá ká tó máa lọ, ǹjẹ́ ẹ lè sọ nǹkan tó yẹ pé wọ́n ṣe fún yín nínú eré orí ìtàgé yìí gangan, bóyá àwọn akẹgbẹ́ yín tó dùn mọ́ yín gan-an tó yẹ pé ẹ ní ever gbàgbé tẹ́ bá ṣe ìrántí, ǹjẹ́ ṣó wà? Tó dùn mọ́ mi. Bẹ́ẹ̀ni. Ó wà o. Kí ni nǹkan náà? Ó wà gan-an ni, ó wà rẹpẹtẹ. Ṣé rí nínú industry, mo ní ọ̀rẹ́ kan. Ọ̀rẹ́ yẹn, torí èmi ti rò yí pé ibi tí mo ti lè rí jẹ, tí mo ti lè rí mu ni, ìyẹn ọ̀rẹ́ mi yẹn. Mo wá ń tẹ̀lé, mò ń tẹ̀lé, bẹ́ẹ̀ gbogbo bí mo ṣe ń tẹ̀lé, mi ò rí nǹkan kan yọ. Ó dàbí ẹni tí ń fúnni lóko òdí ọ̀pẹ ro ni. Bí ẹni tí ń fúnni ní oko òdí ọ̀pẹ ro ni. Bẹ́ẹ̀ tí nígbà tó stage kan, mo kúrò ńbẹ̀. Bẹ́ẹ̀ after then, Ọlọ́run tún wá sórí ọ̀fẹ́ kan fún mi. Mo tún wá padà rí ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ yẹn alálùbáríkà kan ni. Ìgbà míì tí mo bá wá sóko, á kàn ṣàdédé wò mí, ó lè sọ wípé ẹlẹ́ni ẹgbà iye báyìí, ẹlẹ́ni ẹgbà tọ̀hún. Ṣé mọ̀? Gbogbo ìgbà mo dẹ̀ fi àdúrà ràn lọ́wọ́. Even though gan ìgbà tọ́kọ mi kú kò jẹ́ kí n mọ àlá. Inú industry náà mo dẹ̀ ti mọ̀ o. Kò jẹ́ kí n mọ àlá gẹ́gẹ́ bí ọmọ ìyá ni. Ìkan ló dẹ̀ wà tó jẹ́ wípé ó ní mí lára, mo yàgò fún. Ìkan dẹ̀ wà tó dẹ̀ jẹ́ wípé ó mú mi gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀. Ṣùgbọ́n k'Ọlọ́run bá mi ṣe kíni, k'Ọlọ́run bá mi dá láre.
gbogbo àdáwọ́lé tó ń ṣe rere fún mi yẹn kó má ṣe di ìbàjẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run kó náà má mọ sàárè ọmọ kó mọ kúkú òjijì ògbódì ẹ̀mí kan kó mọ jẹ tiẹ̀ gbogbo ohun tó bá ní àti tí ó mì nínú ayé ẹ̀ kí Ọlọ́run ṣe kíni kó mọ náwó ìbànújẹ́ sí i kó rí bẹ́ẹ̀ fún gbogbo wa. Àmín. Ẹ ṣeun gan màmá láti parí gbogbo ohun tí a ti ń sọ ààrẹ ìbáṣepọ̀ tó dánmọ́ láàrin àwọn eléré orí ìtàgé pẹ̀lú àwọn onífújì màmá nínú àwọn onífújì tí mo fẹ́ kalẹ̀ bí ẹ bá fẹ́ ṣayẹyẹ àbíkẹ́ tínú yín dùn jù tó wù yín láti gbọ́rin fújì ta ni ẹni tó jẹ́ choice yín láàrin àwọn tí màá kalẹ̀ àkọ́kọ́ ńbẹ̀ Alhaji Wasiu Alabi Pasuma Alhaji Saheed Òṣùpá Alhaji Wasiu Ayinde Marshal Alhaji Sule Alao Malaika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn onífújì tó wà ta ni choice yín nínú gbogbo wọn. ṣé rí nínú gbogbo onífújì pátápátá tí mo like gbogbo wọn ni mo like o gbogbo wọn la dẹ̀ ń gbọ́ orin wọn ẹni tó jẹ́ yí pé téèyàn bá ń ronú tó máa gbọ́ orin ẹ̀ tó dẹ̀ máa mú ìtùnú bá ọkàn èèyàn àbí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ á dàbí ẹni pé bóyá ó mọ nǹkan tí ẹ̀ ń rò yẹn tèmi like jù tó dẹ̀ yẹ pé orin ẹ̀ máa ń mú ọpọlọ wá òun ni Òṣùpá Saheed Òṣùpá kì í ṣe pé bóyá nítorí pé àjọ jẹ́ ọmọ Ìbàdàn kan náà o ẹ̀sìn láti ilẹ̀ wá ni mo like Saheed Òṣùpá pàápàá jù lọ ó máa kọ orin kan tó máa sọ wípé èmi ni mo níyàwó mi orin yẹn mo máa like ẹ̀ gan dẹ́ mo tún like orin kan náà tó tún máa kọ tó máa sọ wípé tó bá yóko pánú kó má ṣe kùn gbẹ́ngbẹ́ torí páyé ìgbẹ́gẹ́ ayé ìgbẹ́gẹ́ o ẹ dákun ẹ jọ̀ọ́ fíṣu yín ní bàtà èèyàn máa fọwọ́ bò jẹ ni ojú òní tiwa àní jẹjẹkújẹ o àní jẹńjẹ tó máa ràn wá lọ sọ́run o ààbò Ọlọ́run á mọ dájú lórí gbogbo wa o Jésù Olúwa wa. gẹ́gẹ́ bíi pé Dr. Saheed Òṣùpá ló jẹ́ nínú àwọn onífújì tó yẹ pé ẹ fẹ́ràn jù dáadáa màmá ǹjẹ́ ṣé ẹ ti bá wọn pàdé rí? ọba gbogbo ìlú àmọ́ bá wọn pàdé láìmọye ìgbà. Iṣẹ́ ti jọ pa yín pọ̀. Iṣẹ́ pawápọ̀ rẹpẹtẹ láìmọye ìgbà ni mo bá wọn pàdé. Iṣẹ́ kan gan wà tó jẹ́ yí pé wọ́n dé oko kan oyíbóyí ni oníṣẹ́ yẹn lẹ́yìn tí ọkọ wọn kú ó ní àwọn fẹ́ ya iṣẹ́ yẹn ó dà pé àwọn èèyàn náà ni wọ́n sọ wípé wọ́n dispute fún wọn wípé láti wípé kí wọ́n ya fíìmù Òṣùpá wá sí oko yẹn ìgbà tó Òṣùpá wá sóko yẹn ó wá rí àwọn èèyàn ó wá rí pé ẹlòmíì wọ́n kàn ṣe kí wọ́n tán ẹlòmíì lọ jókòó ó fọwọ́ lẹ́rán ẹlòmíì ó ṣe báyìí ẹlòmíì Alájí wá wò yí pé kí ló dé tí wọ́n wá pe Àjàlá yẹn gọ́vnà wa nígbà náà ní Àlímọ̀ṣọ́ tó ń lọ sí president sínsìn Ọlọ́run bá wa mú wọn débẹ̀ láyọ̀ mo wá rí i pé wọ́n wá pe Àjàlá yí pé Àjàlá kí ló dé kí ló ṣẹlẹ̀ lóko ìtókò yìí ó dùn báyìí wípé tí gbogbo àwọn èèyàn kọ́wọ́ lẹ́rọ̀ ṣe gbogbo ẹ̀ sínú wọn ò dùn lọ́ba ní kò sí oúnjẹ lẹ́kọ̀ọ́ ni wípé ẹ̀dá pé ibi ló ń pa wọ́n lọ́ba ní kán lọ wá àwọn tán bá lè dáná fún àwọn èèyàn wa wípé kí wọ́n ṣe oúnjẹ pé wọ́n pa ẹran kan lọ sọ́jà Ìbàdàn yẹn Ìbàdàn náà abúlé kan ni a ti lọ ṣiṣẹ́ yẹn ní Ìbàdàn wọ́n pe abúlé yẹn ní Olúbùnmi ní abúlé lórúkọ abúlé yẹn wọ́n wá ní kí wọ́n rán yàn lọ sí ìgboro kán lọ ra nǹkan ọbẹ̀ káwọn èèyàn jẹun kí wọ́n wà happy wọ́n sáà nìkan rapò ráìsì kan rẹran kan ra gbá pẹ́ẹ́tì Alájí wa ń jẹ́ kó yé wọn yí pé kán tó ṣe ń jẹ yẹn tán yí pé àwọn èèyàn yí pé ebi yẹn á ti kú mọ́ wọn nínú wọ́n ní láti rán àwọn dírẹ́fà wọn jáde yí pé kán lọ ra fast food wá wọ́n wá ra meat pie nǹkan kan sá ni wọ́n wá rà wá pẹ̀lú minerals tí wọ́n pín fún everybody bá a ṣe pọ̀ tó lóko yẹn náà ṣe pín fún everybody dáadáa bàbá yẹn ò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ti ṣe wọ́n ní àràbà wọn ò ní wó lójijì o ikú òjijì ò dẹ̀ nípa wọn fún wa Jésù Olúwa wa. Ẹ ṣeun gan-an màmá a dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ àmọ́ lórí màmá ọmọ àlè yín. Àmín Jésù.